Welcome to the Phronesis Productions YouTube channel. Subscribe, like, and share our content. Thank you. Dear friends, viewers, we are thrilled to extend a warm invitation to you all to join us on the Phronesis YouTube channel. As we embark on this exciting journey, we are eager to share insightful content that will inspire, inform, and entertain you. Don't miss out on the opportunity to be part of our journey. Subscribe to the Phronesis YouTube channel today and turn on notifications to stay updated on our latest videos. Thank you. Láti ibi tí mo fi hàn yín lẹ́ẹ̀kan yẹn ni o mo bí lọ báyìí ilẹ̀ tèmi nìkan ń bì ó tó 50 éékà ń bì nìkan mo mọ̀ lágbà yìí ká báyìí ni káwọn èèyàn bá máa bọ́ sí yí gbogbo ìkànnì rẹ̀ bẹ́ẹ̀ ni bí mo ṣe lọ nìyẹn ẹ wo ilẹ̀ yìí mo ti bá sọ ìtàn tó wà lórí ẹ̀ fún yín ilẹ̀ tẹ́ ń wò yìí ọmọ mi kan ni ọkùnrin kan bá mi gbé òjò ń rọ̀ lọ́jọ́ yẹn ó wá bá mi gbé ó gbé wálé láti ilé ìwé tọmọ mi yẹn ń lọ nígbà tó wá gbé ọmọ yẹn dé wọn kí ni kí n ṣe o ń bá fún ní ilẹ̀ ń bì mo fún mi ìgbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. mo sọ fún yín. fún ìgbà kọ́bọ̀ ó ìtúkú o. Ọlọ́run máa wà lẹ́yìn ẹ̀yin náà. àṣẹ. Ọlọ́run wà lẹ́yìn. àmín. gbogbo bí ẹ wo bí òyìnbó ni mo ta fún ilé àwọn òyìnbó kan ni mo gba pírígìdì owó lọ́wọ́ wọn ṣé mo pé ìran wọn jẹ baba ńlá wa lówó mo gba owó mi ó pé bẹ́ẹ̀ ni ètò ẹ bá wá fẹ́ ń bẹ̀ ní kẹ́yìn sọ fún mi tó bá jẹ́ lọ́nà báyìí ẹ má jẹ́ kí ẹ má fòyà èmi mo ní gbogbo ẹ̀ bó dẹ̀ jẹ́ bí náà lẹ́fẹ́ mo ti sọ fún ẹni tó gbin gbàgùdá síbẹ̀ pé tí n bá ti rẹ́ni tó máa rà á o máa wú gbàgùdá ẹ̀ dànù. èmi máa nífẹ̀ẹ́ sí bíbá yìí púpọ̀ ju ibi lọ ẹ mọ̀ pé ó dà pé bàá fẹ́ jẹ́ olómi. ilé tẹ́ sọ pé ilé olómi ẹ wọ́n ti kọ́ fún mi ò gbá ni o mi ò gbá ni. ẹ jẹ́ kí n mú bíbá yìí. ibi lẹ fẹ́. wàhálà bí aṣẹ́pẹ́rẹ́ díẹ̀. ṣé mo pọ́pẹ́ pọ̀ ń bẹ díẹ̀ ó pọ̀ ń bí ju àwọn bí lọ torí yẹn làwọn bàbá wa fi ń jẹun àkà ní kọ̀ọ̀kan ni. ẹ wo ṣe rí màá ṣe kinní kan fún yín á jọ yín lójú ẹ̀yin ṣáà ti sanwó. kí ni wọ́n tún fẹ́ ṣe fún wa àtàbà sanwó tán. wá ṣe 10 ṣẹ́yìn tó fẹ́ sọ ni pé tí ẹ bá san owó ilẹ̀ tán ilẹ̀ tí ẹ rà yẹn wọ́n á tún wá fún yín nílẹ̀ kún kí n tó mú yín lọ báyàn pé kẹ́ ẹ ra ilẹ̀ lọ́wọ́ ẹ̀ mi ní tí ń lọ síbi tí ò dáa. ẹ má ní ìlélẹ́ni náà lè máa gbowó yẹn. ó wá wà lé. jẹ́ ká lọ sílẹ̀. ní agbára Ọlọ́run ilé lẹ máa kọ́ síbẹ̀ ní agbára Ọlọ́run ilé lẹ máa kọ́ síbẹ̀ Ọlọ́run ò dẹ̀ ní fi kan gbà kan lọ́wọ́ yín máa fẹ́ kẹ́ tètè wá kẹ́ wá bẹ̀rẹ̀ sí kọ́lé yín àwọn èèyàn ti ń dádúgbò ẹ máa kó kẹ́dẹ̀ tó bá dẹ̀ tún jẹ́ tààbò àbò wà. òun náà ní fi jáfara. títì fún ara mi ni mo ṣe tiẹ̀ wá rí ní ìbàtẹ́mọ̀ wáyé gan-an ẹ rí pé iná tóun bá ti bẹ̀rẹ̀ tiẹ̀ tọ́lọ́run bá ti gbàdúrà èmi náà díẹ̀ èmi náà ń bọ̀ wá. Ọlọ́run àjẹ́ gbàdúrà yín Ọlọ́run àgbàdúrà ẹ jẹ́ ká ìtìlọ́ká lọ à ní ṣíṣe ó bá jẹ́ lóòótọ́ tó wà lọ́kàn yín ẹ̀yin ẹ dé tó ti yẹ yín torí mi lè ṣe kinní kan fún yín mo lè mú ilẹ̀ ti ẹgbẹ́ tí wọ́n yìí kí n sì yẹn lẹ̀ fún tẹ̀lé gbẹ̀gbẹ́kẹ̀kẹ́. Olúwa ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ wọ́n ń gbọ́dẹ̀ ṣòwò. ẹ gbà yíyẹ̀wò. ẹ̀rọ òun ṣọgbọ́n. Abúlé ṣòwò abúlé ṣòwò ẹ̀dá gbàgbé o. ẹ kú jókòó ìyàwó jọ ìgbàwo ni ọkọ ẹ máa dé báyìí. èmi ò mọ nígbà tó lọ láàárọ̀ èkó dágbére fún mi ní ìgbà tó máa dé. tani. ẹ̀gbọ́n mi. àbúrò mi báwo ni. Adúkẹ́. pẹ̀lẹ́ nínú òrùn bó ló ti ń bọ̀. kò sí nǹkan kan màmí ló ní kẹ́ yọjú sáwọn. kí n yọjú sáwọn. ṣé ò sí nǹkan kan ṣá. wọn ní nǹkan kan wà wọn kọ́ ní kẹ́ yọjú sáwọn ṣá. àbí owó tí mo fún ẹ ń jọ sí o fi jíṣẹ́ fún wọn. ẹ̀gbọ́n mi báwo lẹ ti ń sọ̀rọ̀ báyìí bí mo ṣe ní fowó jíṣẹ́ wọn kọ́ ní kẹ́ yọjú sáwọn ni èmi náà mọ nǹkan tó ṣẹlẹ̀.
Ijó náà wà ní kí n wá báyìí. Wọ́n sọ ijó kan pàtó àmọ́ wọ́n ní kẹ́ yọjú sáwọn. Ó dà máa yọjú sí wọn. Kọ̀tọ́ ni nǹkan tí fẹ́ wá sọ náà nìyẹn. Pẹ̀lẹ́. Ó dá o. Bó ló ń lọ? Ò ní jẹ́ nǹkan kan, ò ní mú nǹkan kan. Àǹtí mi ọ̀rọ̀ ká máa jẹ nǹkan ká máa mú nǹkan yẹn wá máa di gbogbo ìgbà. Nínú ilé mi ló máa di gbogbo ìgbà. Ọ̀dà má bínú. Tẹ́ bá jẹ́ nǹkan tuntun tẹ́ bá rí fún mi. Olùkọ́ ṣe ẹ. Ẹ ṣe. Mo fẹ́ràn ọkọ rẹ lójú ilé oúnjẹ lójú àmọ́ àtẹ̀mí àtọkọ mi sẹ́lómìíràn tó jọ ẹ lójú. Eléyìí nǹkan ṣe láìpẹ́. Ó dà mọ̀ dà. Alágolo ni màmá mú lọ. Ó dà. Ẹ ṣeun. Pẹ̀lẹ́. Ó dà o. Kó kílé o. Wá gbọ́ o. Bàbá, ṣé ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ni àbí màámi lọ fún yín? Ó máa wò ó tiẹ̀. Ìwé òrùka ń bá rẹ̀ ni. Ó dà jẹ́ kọ́lá àdúgbò. Ó dà wọ̀. Ó jèrè. Tọ́lá, ṣé mo wọ́n ń ṣe ni? Tọ́lú, ṣé mo wọ́n ń ṣe? Oníranù, wàá rí nǹkan tí máa ṣe fún ẹ. Báyìí kékeré ilẹ̀ ká sọ. Ṣèyí. Sá. Ṣàlàfíà ni. Adúpẹ́. Ìgbà orí láti iléèwé. Ọ̀sẹ̀ tó kọjá mo dé. Báwo ni iléèwé? Iléèwé lọ déédéé. Olúwa ṣeun. Ẹ̀gbọ́n ẹ̀ la wá wò. Ṣẹ̀dẹ̀ ti rí wọn. A ò rí. Làbálẹ̀. Ẹ bá dẹ̀ dúró díẹ̀ wọn ò ní pẹ́ dé. Ní sùúrù díẹ̀. Èyí tá a ti ní látàárọ̀ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fojú wa rí màbo. Ẹ̀gbọ́n mi kí ló dé? Kí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ kó bá kàwá kú kó má gùn wá gàràgàràgà. Omi lásán kí ìyàwó ẹ̀gbọ́n má lè fi lọ wá. Ó dẹ̀ tọ́jú àwọn àbúrò tiẹ̀. Bóyá tiẹ̀ kọ́kọ́kọ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò ní dẹnu lẹ́yìn ìlú. Ẹ̀gbọ́n mi ẹ̀. Kò ì tó yẹn. Kò ì tó yẹn. Bàbá kékeré èmi lè ní sọ èmi ò ní délé wọn yìí mọ́. Tí bá tún débi kọ́ pè mí lọ́mọ àlè. Èmi lọ́ pè mí. Àbùdá ọjọ́ lágbàá kékeré. Ejò ẹ bá mi bẹ̀ wọ́n. Inú ló ń bì í. Tí ẹ̀gbọ́n bá dé sọpá débì kó fojú kàn mí. Ẹ má bínú. Kí ló ṣe ẹ́ tó joyè akíní gan-yín? Sáré bí ọkọ ká fojú pa wọn rẹ ọ̀rẹ́ ọkọ wọn ò jẹ́ nǹkan tó bá lọ pé kò tó yẹ ẹ wàá dúlé mu ó jẹ́ tètè tó wà rẹ ṣe ìwà láti nílé ọkọ gbé. Tọ́lá ló ṣe. Wọ́n mi nù ẹ̀. Kí ló ṣe fún ẹ? Ó ti tó sẹ́ẹ̀. Bàtálá ẹ káàrọ̀. Ń gbọ́ kí lọ́mọdé ṣe fún ẹ. Ẹ má dá lóhùn. Ó ń bẹ́ẹ̀ ni ẹnu ẹ̀ ń yọ̀. Ẹnu ẹ̀ yóò dẹ̀ ń bẹ ìyẹn ló jẹ́ kó lu ẹ̀bì. Ó máa rí pípọ́njú mi o. Ṣé mo sọ gbogbo máa lu ọmọdé mọ́? Ṣé tí n bá lù ọ ó máa dùn ẹnu? Ẹ má bínú ọmọ àti bàbá. Wàá kó olú lé fún láti mi. Ó yẹ tó. Wọ́n náà kiri wọ́n náà sọ. Ẹ káàbọ̀. Ṣé dáadáa ni? Adúpẹ́. Ìgbà wo ni wọ́n dé? Kò tí pẹ́ tí mo wọlé ń sìn. Ẹjọ́ tí bá ṣe tán mo fẹ́ rí yín. Ṣé kò sí? Kó má bàa sí náà ni. Yóò joyè akíní gan-yín. Sáré bí ọkọ ká fojú pa wọn rẹ ọ̀rẹ́ ọkọ wọn ò jẹ́ nǹkan tó bá lọ pẹ́ kó tó yẹ ẹ wàá dilé mọ́ṣú ó jẹ́ tètè tún wà rẹ ṣe ìwà. Ṣorí tí n bá sọ pé inú mi dùn láti àná tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ irọ́ ni mo pa. Alukóran sọ fún wa pé ó ní ẹ kó ẹbí mọ́ra ẹ má jẹ́ kí ẹbí kó bàjẹ́ ẹ má jẹ́ kí okùn ẹbí ó já látọwọ́ yín wá kí ẹ̀mí kí ó bà lẹ́gùn. Owó Alukóran fi pa
fífẹ́ tèmi pẹ̀lú ẹ fẹ́ra wa ó mọ mọ ilé ìfẹ́ tó gbogbo tó yíká mi pátápátá ló yẹ kó bá mi fẹ́ bí mi ṣe ń fẹ́ tiẹ̀ sórí má yẹ kí n tàn ẹ́ ìṣesí ẹ sáwọn ẹbí mi ò fi taratara nífẹ̀ẹ́ sí i mo fi Ọlọ́run bá bẹ̀ mo fẹ́ kó yí padà sí dáadáa jọ. Babátọ́lá mo ti mọ̀ pé ìwọ̀n ló máa wà mo dẹ̀ mọ̀ pé àbúrò ẹ̀ ṣe yìí òun ló wà lójọ́ fún ẹ kò dẹ̀ lè darí èmi àti ẹni o. ta ló sọ fún ẹ pé ṣe ìlú rojọ́ fún mi. mo mọ̀ pé òun ló wà lójọ́ fún ẹ òun ni. káàtì wá sọ pé òun ló rojọ́ fún mi ṣé tó bá rí nǹkan tí ò dá ṣé kó má sọ ni. èmi ò ní kó má sọ o bọ̀ kankan ni mo fẹ́ sọ tó bá ti mọ̀ pé bóun ṣe máa rojọ́ rẹ̀ tó bá ti ń bọ̀ láti iléèwé kó má dé síbí mọ́. mi gbọ́. bẹ́ẹ̀ ni mo sọ. ìyẹn pọ̀ jù àbúrò mi kó má dé sílé mi. bẹ́ẹ̀ ni. ìyẹn ò ṣe ṣe o ṣé èmi lẹ́wọ̀n tiẹ̀ lára tèmi ni. ó dáa jẹ́ kí àbúrò yẹ kó da àárín wa rú jẹ́ kí àwọn ẹbí ẹ kí wọ́n da èmi àti ẹrú Babátọ́lá. agbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni. Àbákẹ́. ọ̀sẹ̀ mọ̀ nìyẹn. ọ̀rá mẹ́rin. ìwọ náà ṣàròyìn ó lè ti gbìyànjú tó ẹ̀dá dúpẹ́. ọ̀rọ̀ ní kíkọ́ nǹkan máa ní nǹkan ni ládùúrú owó tó ti ná yìí. ibi tó dé dúró rè. dídé dúró ni o. ọ̀rẹ́ àdúrà tí mo kàn ń gbà ń sin ni pé kí n ra rówó díẹ̀ kan kí n lè ra igi kan bá mi borí ẹ̀. o ò ní gbé lókè mọ́. olókè kẹ̀ orí mi tán ẹbí wọn náà rápò mi. ọ̀dọ̀ mọ nǹkan tí ló ń rí. kò burú má fòyà ẹ̀mí ẹ̀ tó bẹ̀rẹ̀ ló máa parí ẹ̀ lágbára Ọlọ́run nítorí ibi tó bá ṣẹ́ dé náà ló ń jóun àwọn bàbá wa dẹ̀ máa ń sọ̀rọ̀ kan nígbà tèmi ti kéré wọn á ní téèyàn bá ti ń ṣiṣẹ́ lé báyìí ìdíwọ́ pẹ́pẹ́pẹ́ lè fẹ́ máa wáyé fọkàn ẹ̀ balẹ̀ kò ní séwu lágbára Ọlọ́run àti wípé irú yìí tí wọ́n ń ròyìn tó bá tún wá wọ Ọlọ́run á tún ní ògbé lólókè jẹ́ àfọkàn sí iṣẹ́ tí à ń retí tó fẹ́ wáyé yẹn ó kàn jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀gá tó yí ó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ yẹn ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ wèrè ni ò ní ṣàwò. kí ló wí. wọ́n ní wèrè wọ́n máa fa orí ẹ̀ lọ́la o ó lọ́nà jẹ́ kán borí ìhùn lé ọlọ́run àjẹ́ ká borí ẹ̀ nítorí ibi tó bá ṣẹ́ dé yìí ó tiẹ̀ ti gbìyànjú bó ṣe wọ̀n ba ilé ìkéyàn dẹ́ kó sílé ẹ̀ ọkàn á balẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn á kúrò láyá lóde. kò rí bẹ́ẹ̀ o kò rí báwo ṣé mi ìríran mọ́ ni tí Babátọ́lá ti débẹ̀ yẹn sìn ó ti lé ní oṣù 9. kò burú tó bá lóò gba tèmi mo ti gba tiẹ̀ àdúrà rẹ̀ fún gbà fún wa. àlejò ó ga o. àná mi tó dáa ilé bàbá mi báwo ni. ẹkúṣẹ́ káàbọ̀. ẹ ti pẹ́. ìpẹ́ náà. ìyàbọ̀. ẹ káàbọ̀. sọ̀rọ̀. àgbẹ̀bọ̀. ẹ ṣe. ó tiẹ̀ dá tó wọlé màámi nǹkan tẹ́ sọ fún mi ẹ tún sọ ń ṣojú ẹ. lọ́rọ̀ ta ti sọ ta ti parí ẹ̀. a ní kẹ́ ẹ sọ fún un. wọ́n mà dá lóhùn mo débi ilé tẹ̀ ń ṣe mo rí pé ẹ ti parí ibi àkọ́kọ́ ẹ ti gbé mi rí òṣìṣẹ́ kún bẹ̀ gbogbo ẹni tó kọjá lọ ló ń ṣàdúrà pé tó ń ṣerú eléyìí á lè ṣe tó jù yìí lọ á parí ẹ̀ láyọ̀ o èmi náà débẹ̀ mo ṣàdúrà òun ni mo wá débi tí mo wá ń sọ fún pé ẹ kú oríire o á yọrí láyọ̀ àtàlàáfíà o. àmì ayọ̀ dáadáa bóyá ìdábẹ̀ yẹn wọ ti dé ibi tá ìwé yẹn gbẹ̀yìn sí ó tó oṣù 9 bóyá ìdábẹ̀ mọ́. ṣé bí mo sọ fún un. mi ò tí ì gbé kíní mi ò tẹ orí ẹ̀ rárá dípò tí màá ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ kejì. ẹ̀yin méjèèjì wá fẹ́ sọ mí di dòdò
ẹ̀gbọ́n ṣé àgbà mi ti débi kí n máa ṣarán ni mímọ̀ pé gbogbo téèyàn bá bò ló níyì àmọ́ kì í ṣe bíi tèmi ló yẹ kẹ́ bò fún. ìjọ ò lè sọ pé kọjá mẹ. ṣé máa purọ́ ni ilẹ̀ tó yẹ pé ńgbà tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àjọ lọ ni tá a jọ ṣàdúrà síbẹ̀ ní mi ìwà ní mọ̀mọ́. èdè báwọn èèyàn bẹ̀ wọ́n ṣiṣẹ́. kódà òṣìṣẹ́ kúnbẹ̀ báyìí tó ń gòkè tó ń gòkè tó ń kódà inú gbogbo èèyàn ń dùn ni. Làbákẹ́ fi oúnjẹ yẹn sílẹ̀ ẹ fún mi ní ọgbọ̀n ṣẹ́jú a máa pàdé báyẹn sí ẹ bá ti lọ. kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ mo ń bọ̀. kọ́kọ́ bá yín kọ́ ni. bá mi kọ́lé. àbí báwo wà ní. nígbà tá a lè jọ náà ẹ gbà mí ìṣílẹ̀ wọ. igi náà nìyí náà àbí. ẹ gbìyànjú náà o. ṣé wàá dúró ó dà ìpamọ́ kan ni mo wò ní. iná ọkọ̀ lé o. àmì o àmì o àmì o àmì o àmì o àmì o. Bàbá ti ní ìdè ìdòwò lẹ́ka. Lẹ́wọ̀. Ẹ̀lẹ́wọ̀. Ó béèrè yan ni. Èmi ló yẹ kí n béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ béèrè yan ń bì báyìí. Èmi ò béèrè yan. Iṣẹ́ ilé tí mò ń ṣe ni mo gba afẹ́fẹ́ wá bẹ̀rẹ̀ kí n tún wo bí wọ́n bá dé. Ilé wo? Ilé yìí. Èmi lè mi ra ilẹ̀ ibi tẹ̀ ń wò yìí tí mo bẹ̀rẹ̀ ní kíkọ́. Èmi mo nílé yìí. Bẹ́tì rẹ̀ bá di ṣe bójú rẹ̀ ọ̀sáfọ̀. Mo lémi ni mò ń ṣiṣẹ́ ilé níyìn. Alẹ́ mi ni mo ra ilẹ̀ yìí bàbá tí mo bẹ̀rẹ̀ lé mi kíkọ́ èmi mo ní ibi tẹ̀ wà yìí. Ọ̀gbẹ́ni olùdàkọ́ ni tó fi wá sórí ilẹ̀ yìí. Bàbá aláyé tó nílé yìí ni àwọn táwọn sì kọ́lé yìí fún ni. Bàbá orí mi ò yí. Mo mọ nǹkan tí mò ń sọ. Ẹ̀yin ní kẹ́ ẹ gbọ́ nǹkan tẹ̀mí wí fún yín bàtínú tí ń gò pò àbẹ́ tí yóò di etí ìdí ni. Yẹ́nì ṣe o. Owó pé yàrá mi tó pọ̀. Sórí ẹ pé ṣá bàbá aláyé tí wà ló ń bá sọ̀rọ̀ báyẹn o ṣọ́ra kó má jẹ yẹn ṣu. Èmi ní sórí tèmi pé mo rò pé orí ìyá ẹ ò pé. Wọ́n ò bí ìyálà ìyá yín dá ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe wà àbọ̀lọ́ ní burúkú ni. Wọ́n dì yín ni. Àbọ̀lọ́ sì ní kẹ̀. Gbogbo jàrá tó wà ń bọ́ lọ́rùn owó yìí sọ fẹ́ mẹ́tẹ́ ni. Kò sẹ́ni tí mi lè bá jà ní gbogbo máa lù yín ní kọ̀ọ̀kan níbẹ̀ ṣe wà yìí. Èmi ajíkawó. Ẹlẹ́dàá gbọ́. Tọ́ba dáṣà ń fi ọ sí. Tó ní bàbá. Wọ́n sọ ọ́ bẹ́ẹ̀ gbogbo ọ̀dọ́ ìkọ́lẹ̀ kò sún ọ̀bí yín ní abẹ́jọ́ wà yìí. Àkọ́kọ́lẹ̀. Àwọn máa sọ ọ́ dòbí bí ọwọ́ alẹ́ mi. Ìwọ ni ẹni tó ní lóbi lọ́wọ́. Ẹni tó ní lóbi ní kò sí ọkọ̀ ọ̀jẹ̀. Kò sí. Àwọn yóò lọ já lọ sẹ́ẹ̀. Já ọlọ́pàá. Mo já lọ sẹ́ẹ̀. Wọ́n wulẹ̀ wọn. Máa fà wọ́n lọ. Jẹ́ kó lọ ìjọ. Wọ́n bí ìyá bàbá ẹ bọ́lẹ̀ kọ̀ọ̀kan síbẹ̀. Ẹ máa sáré ní. Ọlọ́pàá jọ tó lọ yóò já lọ. Wọ́n gbọ́gbọ́ ìtọ́kọ̀ dìbò tó fọ́ sókè tó ń kilẹ̀ jáwé yìí. Ṣé o ti kú ní ni? À sọ̀rọ̀ ẹ̀rọ ni wò yìí fi sọ̀rọ̀ àbọ̀lọ́ ní gbogbo yàrá yẹ. Fi ilẹ̀ jẹ́ ń fi dàn kékeré hàn. Ọ̀dà àkókò wọ́n gba ẹ̀jẹ̀ kí gbàdọ̀ báyìí bí i. Máa ṣáyé wẹ́wẹ́ ni. Bàbá yìí wọ́n wá. Ìyá ẹ̀ wọ́n máa mọ̀. Wá rí o, wọ́n kọ́ ẹ̀ bọ̀. Ẹjọ ọ̀gbẹ́ni fúnra ni mo fẹ́ rí. láti bọ̀. Ẹ bá mi sọ fún ọ pé Gbẹ́débọ̀. ọ̀la ẹ wọ pẹ̀lẹ́ ọ̀yá ẹ̀yẹn fún ọ láì. Ẹ ṣeun. ẹ lọ bá fà ẹ dé wọ́n bọ̀. Ọ̀gbẹ́ni Gbádébọ̀. Ẹ ká sàn. Ẹ máa kọjọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́ ẹ jókòó. 啊， àmàrí ṣé ò sí wàhálà. wàhálà wà o
Ọlọ́run ní jẹ́ ká rí kí ló ṣẹlẹ̀. ẹ ṣe orí ilẹ̀ mi ni mo ti ń bọ̀ yìí ó ti tó bí oṣù bíi 9 tí mo ti pa ilẹ̀ yìí tí ngbà tí kò fi bẹ́ẹ̀ sí owó lọ́wọ́ mi pé tó bá tún dé máa padà sórí ẹ̀ mo ṣàdédé dé orí ilẹ̀ lénìí ní bàbá àwọn kan bẹ́ẹ̀ tán ṣiṣẹ́ lọ kékeré ni mo pè èrò pọ̀ gan rẹpẹtẹ ni màá pa àti ẹ pé wọ́n ti na ilé ró mo kọ́ nípa bíbá mo ṣí orí ilẹ̀ mi wọ̀ ni ṣùgbọ́n àwọn ni ta ló rán yín wá síbí kí n tó pajú pé wọ́n ti bomi kí ni kan ìgbà ìsásùn ìbọn lọ́jọ́ mi ibi tá a ti ń fa ọ̀rọ̀ yẹn lọ́wọ́ lọ́gbẹ́ni kan jáde sí mi wọ́n láwọn olóyè ajikawo náà pẹ́ra wọn. olóyè ajikawo. ó lè jẹ́ kí n mọ̀ ẹ́ pé ibẹ̀ yẹn òun lòún ní ibẹ̀ yẹn mi tiẹ̀ mọ̀ mi mọ̀ ó ti sú mi o. kí ni gbogbo pálapàla yìí o. ìyẹn mo yẹ sáré bọ̀ mi báyìí sí pé kì í ti wá rí pé ó ń bọ̀ àwọn ládẹ́dẹ́ o. ajikawo náà pẹ́ra wọn. kí ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi sí torí Ọlọ́run kí ni gbogbo pálapàla kí ni ẹ̀gbọ́n mi ṣe gbogbo ilé ìfún torí Ọlọ́run kí ló dé. ẹ̀gbọ́n yín ni wọ́n ni. ẹ̀gbọ́n mi ni. ẹ̀gbọ́n yín ni wọ́n. bàbá kan náà ló jọ bí èmi àti wọn bàbá kan náà ló jọ bí wa ajikawo yẹn bàbá kan náà ni sẹ́rí lódodo àjọ nílẹ̀ ni ṣó ti yẹ nítorí ogún ni àjogún ẹ̀ ní orílẹ̀ bàbá wa ni wọ́n dẹ̀ ti pín ti ẹ̀gbọ́n mi fún wọ́n pín tèmi fún mi inú tèmi lèmi ti ta ilẹ̀ fún yín tẹ̀yìn ń kọ́ lélẹ̀ lórí yẹn kí wàá ní wàhálà ẹ̀gbọ́n mi tó fi lè bọ́ sórí ilẹ̀ onílẹ̀ kó máa kọ́ lélẹ̀ lórí. ṣé mo pé ilẹ̀ tó kàn déédéé wà tí wọ́n ti ṣe ẹ̀kọ́ sórí ṣe mo pé yẹn yàtọ̀ ṣùgbọ́n ilẹ̀ tí wọ́n ti kọ́ ilé sórí ẹ̀ ìwọ̀n làbọ̀rọ̀ gún orí ilé onílé gbọ̀ngàn tó yẹ kẹ́mi wá bá yín ẹ̀yin lẹ ta ilẹ̀ fún mi ẹ̀ dẹ̀ sọ pé ẹ̀gbọ́n yín ni wọ́n jẹ́ ń sìn. tẹ̀gbọ́n tàbúrò ni wà. sábà máa ṣe ṣẹ́jẹ́ ká mọ̀ ọ́. wọ́n dẹ̀ gbọ́ yí pé bàbá tó bí irú èmi yìí ló bí irú ajikawo yẹn náà. kí bọ̀dá mi má tẹ̀ lè ní ọmọlúwàbí díẹ̀. ẹ jọ̀ọ́ ọ̀gbẹ́ni Gbádébọ̀ ṣé ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi. ẹ jẹ́ kí n gbọ́ náà. ṣé ẹ ní agbẹjọ́rò. mo ní. mo fẹ́ kẹ́ jẹ́ ká gbé ẹ̀gbọ́n mi lọ sílé ẹjọ́. èmi ni mo sọ bẹ́ẹ̀. ilé ẹjọ́. tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan ṣó tí mo máa dá tí mi ò fi ní rọrùn wọ̀ nìyẹn mo fẹ́ dá. tó bá sọ pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí mo fẹ́ kó bẹ̀rẹ̀ látòrí mi màá bá yín dé ilé ẹjọ́ báyìí màá dẹ̀ rojọ́ ọmọ lẹ́sẹ̀ tó máa fi wẹ̀ wọ̀n èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín irú pálapàla wo nìyẹn. ẹ dẹ̀ rò pé ètò kan nìyẹn. ẹ̀gbọ́n mi ò ń jẹ ẹran rírọ̀ àfi ká fọwọ́ líle mu kò ń ṣe ẹran rírọ̀. irú ajikawo wo ni tiẹ̀ ajikawo yẹ̀yẹ́ wo nìyẹn irú ajikawo yẹ̀yẹ́ wo nìyẹn owó lówó ló máa ka káàkiri kò yẹ ṣe mọ̀nàmọ́ná kí ló dé. ṣé owó tí mo fúnra rẹ̀ ń fẹ́ sùn àbówó tí mo ti ná lórí lẹ̀ yẹn. ẹ má bínú ibi tẹ́mi ní ìgbésẹ̀ tí mo ní kẹjẹ́ ká gbé yẹn òun ní kẹjẹ́ ká gbé. ṣé nǹkan tó jẹ́ kí mi wá bá yẹn ṣe mọ́ pé ọwọ́ yín ni mo ti rálẹ̀. bẹ́ẹ̀ ni mo mọ èmi náà wò. àmì náà mo kàn tún sọ náà. èmi náà mọ̀ mo mọ̀. sọ fún ilé ẹjọ́ ìdí ọ̀rọ̀ ilẹ̀ ṣe jẹ́. ẹ ṣe olúwa mi ní ìgbà tí àsìkò tó tí mo fẹ́ ṣe ètò ilẹ̀ mo fi lọ ní àdúgbò ibi tí mò ń gbé ọ̀dọ́mọkùnrin kan ló mú mi lọ sí ọ̀dọ̀ ọ̀gbẹ́ni kan tí à ń porúkọ ẹ̀ ní Fowórà wọ́n dẹ̀ mú mi lọ sí orí ilẹ̀ adúnàdúrà mo sanwó fún wọn sì fún mi ní ìwé ẹ̀rí pé mo sanwó fún àwọn. ǹjẹ́ ọ̀gbẹ́ni tí o pè ní Fowórà tí o sọ pé ó ta ilẹ̀ yìí fún ẹ ǹjẹ́ ó jẹ́ kí o mọ̀ yìí pé ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe ti òun nìkan. ó sọ fún mi lóòótọ́ pé ilẹ̀ mọ̀lẹ́bí ni wọ́n ti pín fún àwọn ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé tòun lòun tà fún mi mo dẹ̀ nígbà gbogbo tiẹ̀ ló tà fún mi lóòótọ́. ǹjẹ́ o ti gbọ́ nípa olóyè Ajikawo rí? èmi ò mọ orúkọ mi gbọ́ orúkọ yẹn rí tẹ̀tẹ̀lẹ̀ rí nígbà ògbà tí mo ra ilẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ lé mi ní kíkọ́ àyàfi ọjọ́ tí mo bá wọn lórí ilẹ̀ mi ò dáhùn màá wá gbà bí bá ṣe gbé ìgbà tí wọ́n sọ fún mi pé àwọn l'Ajikawo. kò burú lẹ́yìn tí wàhálà yìí ti ṣẹlẹ̀ ǹjẹ́ ìwọ àti Fowórà tí o sọ pé ó talẹ̀ fún ẹ ǹjẹ́ ẹ ti ríra yín?
tí ẹ bá sì ti ríra yín ṣé ó ti jẹ́ kí o mọ̀ yìí pé ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kì í ṣe ti òun. a ti ríra wa ó dẹ̀ jẹ́ kí n mọ̀ wípé ilẹ̀ yẹn òun lòun ní mo dẹ̀ gbà pé tiẹ̀ ní lóòótọ́. èmi fi yẹ pé ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àṣìṣe gbáà ni fún ẹ pé o ra ilẹ̀ onílẹ̀. ó ti o ilẹ̀ ni mo rà èmi dẹ̀ ni mo ní. olúwa mi. olúwa mi ẹran yíyí ò fẹ́ ọ̀bẹ rárá. ọ̀gbẹ́ni Fowórà ló ní ilẹ̀ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó sì ta ilẹ̀ náà fún ọ̀gbẹ́ni Gbádébọ̀. gbogbo ìwé ẹ̀rí ló sì wà lọ́wọ́ ọ̀gbẹ́ni Fowórà lórí ilẹ̀ náà. olúwa mi ń bá rọ ilé ẹjọ́ yìí tí ó bá lè sún ìgbẹ́jọ́ síwájú díẹ̀ kí ọ̀gbẹ́ni Fowórà fi lè yọjú sí ilé ẹjọ́ yìí láti wá ṣe ẹlẹ́rìí. olúwa mi. kí a lè bá a rí ẹ̀rí tó péye àti kí ọ̀gbẹ́ni Fowórà kó lè ní àǹfààní àti lè wá ṣe àlàyé ti ẹnu ẹ̀ a sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 14 oṣù tó ń bọ̀. ẹ ṣẹ̀ mí gan ẹ dẹ̀ lérí lè kà fún mi lọ́jọ́ yẹn pé ẹ̀yin máa wá sílé ẹjọ́ ẹ dẹ̀ kọ ẹ̀ yọjúmọ́ bẹ́ẹ̀ yìí dẹ̀ lọ sọ pé kí n gbẹ́jọ́ yẹn níṣòó nílé ẹjọ́. ẹ má bínú sọ̀rọ̀ mi yé yín. kí n má bínú tó bá ṣe pa bá rí ní ọjọ́ yẹn gangan ni ṣé mo kó ṣe ṣe kọ́rọ̀ ẹ̀ ti níyanjú. ṣé ẹ̀ ń gbọ́ nǹkan tí mo wí ẹ má bínú sí mi ọlọ́run má jẹ́ kí ẹ̀fún fún yàn ṣó ti yé yín torí mi ò gbọ́dọ̀ purọ́ tàn yín iye mi fò ní mo gbàgbé ni mo ti gbàgbé pé ọjọ́ yẹn gan-an ni à ń láti lọ sílé ẹjọ́ mo ti gbà ọkàn mi ti kúrò mbẹ̀ mo gbàgbé ni ẹ ní bínú sí mi ẹ jọ̀ọ́ ọjọ́ òun náà tún ní àtún lọ sílé ẹjọ́ mi. ọjọ́ 14 oṣù tó ń bọ̀ náà fún wa. ọjọ́ 14 lágbára ọdún àjọ máa wà bẹ́ẹ̀. ẹ jọ̀wọ́ alàgbà Fowórà ẹ̀bẹ̀ tèmi kàn fẹ́ bẹ̀ yín ni pé kí ẹ jọ̀wọ́ kí ẹ yọjú ní ọjọ́ tí wọ́n dá fún wa yìí ẹ má jẹ́ kẹ́rù báyìí nǹkan tí adájọ́ kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ò jù wípé ṣé lódodo ẹ̀yin lẹ talẹ̀ fún ọ̀gbẹ́ni kẹ̀dẹ̀ jẹ́rìí sí pé ẹ̀yin ni. èmi ni. pátápín rẹ̀ wọ́n á ní kẹ́ lọ kó gbogbo ìwé ẹ̀rí tí ẹ fi nílẹ̀ wá kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n á béèrè gbogbo ìwé ilẹ̀ yẹn pátápátá. wọ́n máa béèrè. wọ́n á béèrè. ìyẹn lé o. kò síwèé lórí ẹni. irọ́ ẹ kò tiẹ̀ sí wàhálà kò sí wàhálà ìwé wà iye pé kò sí ìwé wà lórí ilẹ̀ ọ̀nà ibi tí ìwé wà ló jìnnà díẹ̀. ibo ló wà. ọ̀dọ̀ bàbá àgbà ní gbogbo ìwé ilẹ̀ wà pátápátá ní abúlé. bàbá àgbà yẹn kan. bàbá wà lábúlé. wọ́n wà lábúlé. bàbá wà lábúlé. bàbá wà dáadáa. bàbá wà. ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ lágbára Ọlọ́run kó tó ìgbà yẹn èmi á ti lọ rí bàbá lábúlé gbogbo ìwé ilẹ̀ yẹn pátá màá ti gbà màá kó bá yín lé ẹjọ́. ṣó ti yé yín ẹ fọkàn balẹ̀ o kò sí wàhálà o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín o. kẹ́kàn bá wa yọjú ni. kí lẹ̀ ń sọ yìí aláàjọ máa sin bọ̀dá mi lọ́wọ́. ẹ jọ́ ṣùgbọ́n náà bá ẹ jọ mo fún náà bá bẹ̀ yín. ọ̀gbẹ́ni Gbádébọ̀ ebí mi ni mo sọ. ebí mi ẹ máa mọ kàn tó sọ ṣe mo pé kì í bínú ọmọ àlè ló máa ń fà á. Ọlọ́run ní ṣe gbogbo alọ́ máa lè. Ọlọ́run ní ṣe wá lọ́ máa lè. ebí mi lè ní sọ yìí. ẹ ṣeun. Ọ̀yá. Gbádébọ̀. Kí ni ohun tó rí sí ohun tí ọ̀gbẹ́ni Fowórà bá wa sọ tán nísìn? Kò sí nǹkan kan tí èmi rí sí o ju wípé kó tẹ̀lé mi lọ sí ilé ẹjọ́ tí ò bá ti tẹ̀lé mi lọ wàhálà ni wọ́n wá ó máa mọ̀ pé ẹyẹ ló ṣe ń bá wọn tán tí adìyẹ bá lọ́wọ́ sí àwọn gan náà wọ́n máa gbóòórùn ara wọn. Ṣé o wá lérò pé ìjà la lè fi yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? nígbà tí a ti náwó sùúrù tí sùúrù sọ pé ká má níhùn ìgbà wọn dà ní tọ́nà gbèsù. Tí a bá ní parọ́ tán ra wa jẹ
òdodo ti fojú wọn wípé ọ̀gbẹ́ni Fowórà àti olóyè Àjíkáwó ni wọ́n jọ nílẹ̀ yìí. èmi wá lérò pé bóyá ńgbà tí Fowórà talẹ̀ náà tán ẹ̀tọ́ tó yẹ kó fún ẹ̀gbọ́n ẹ̀ bóyá òun yẹn ló fi dùn ún bóyá yìí ni ó ṣokùnfà ìbínú tí ẹ̀gbọ́n bí. àmọ̀ràn tèmi ò bá mú wá ni wípé èmi ò bá ní ká yẹn lẹ̀bẹ̀ sí olóyè Àjíkáwó. ó ṣeé ṣe bóyá ó ní nǹkan kan tó fẹ́ béèrè sí lọ́wọ́ wa ẹ jẹ́ ká fún un nítorí pé èṣù tó bá máa ṣe ni lọ́nà tó pọ̀ ni o àábù tiẹ̀ sílẹ̀ ká tó jẹun káwa náà lè jẹun dénú ọkàn. mi ò kọ tí wọ́n bá fẹ́ gba owó sí èmi gan ọkọ̀ máa fún wọn ṣùgbọ́n owó táwọn náà tí bàbá ẹ̀ tí wàá ná sórí ilẹ̀ yẹn gangan ṣó máa tún béèrè yẹn lọ́wọ́ èmi náà ni. tí o bá gbà pẹ̀lú mi pé ká yẹn lẹ̀bẹ̀ mo lérò pé gbogbo àníyànjú. bàbá Tọ́pẹ́ ọ̀rọ̀ olè òṣèlè yìí kò yé mi sí o. èwo ni òye ẹ ń bẹ. bí kẹ́ talẹ̀ kẹ́gbọ́n yín jà sí àbí kẹ́gbọ́n yín talẹ̀ kẹ́yìn máa jà sí. ṣé ò yọnu ṣe ìwọ ọ̀rẹ́ mi ibi tí mo ti dàjà lẹ rí kì í ṣe ẹ̀gbọ́n mi ló máa ń ranjú kankan tí n bá ti talẹ̀ mi ni. àmọ́ kò ṣe ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. láàrin àwọn méjèèjì wo akílóye tó ò ní làákàyè báyìí ná ìwọ rí mi ibi tí mo ti ń jàjà lẹ ni ṣé wọn ọmọ ìpẹ́ ẹ̀gbọ́n mi ló ní wàhálà. ó dà ẹ má bínú tèmi ṣáà ní pé ọmọkùnrin tó ń wá yìí ẹ ràn lọ́wọ́ o ẹ dákun ẹ ṣàánú ẹ o èwo ni kéèyàn ralẹ̀ kó ti kọ́lé sí kó gbà lọ́wọ́ ẹ kó dá o. wọ́n láì wọ́n ọmọbìnrin yìí pọ̀ kí ló dé wọ́n láti ẹ ṣe ju tó ní bàtà báyìí ná mo ní mo ti gbọ́ gbogbo nǹkan tó sọ ṣé ìwọ ilé mi kí n máa ṣe wàhálà ilẹ̀ ni. ó dà ẹ má bínú ẹ ṣáà mọ̀ pé nǹkan tó bá lè jọ̀gẹ̀dẹ̀ lọ èmi èé jẹ́ ìwọ tó bá dẹ̀ ti bójú ó ti bá mú o. n tó bá le ju ọ̀gẹ̀dẹ̀ ṣé o rí lẹ́nu mi rí ṣé o rí lẹ́nu mi rí. kó má bàa diwọ fáwa méjèèjì. kò lè diwọ o ṣe o ṣàṣàyà. mo rí o. mo gbọ́. mo rí tèmi o. kí ló dé. ẹ má bínú. àbẹ̀wò ni gbogbo ra sọmọ bọ́gẹ́ mo wí o mo gbọ́ o mo wí o kí ni ìfẹ́. bẹ́ẹ̀ ni nípa ọ̀rọ̀ Gbádébọ̀ ló gbé wa wá. Gbádébọ̀ bẹ́ẹ̀ ni Gbádébọ̀ nípa ọ̀rọ̀ òṣèlè tó fi gbé ilẹ̀ sí ilé ẹjọ́ ó ní kí ká dákun ká bá òun bẹ̀ yín ni wípé àwa sì rí i pé ọmọ yín la jẹ́ àmọ́ ẹ̀ ń wọlá Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀ ń wò mọ́ wa la torí náà ló fi gbé wa dìde pé ká bá òun bẹ̀ yín pé kẹ́ dákun torí tọ́lọ́run kí ẹ yọ̀ǹda ọ̀rọ̀ lẹ́yìn fóun ó lóun ti ẹ̀rù pé bóyá àbúrò yín ó ti ṣe ojúṣe tó yẹ kó ṣe fún yín ni pé àmọ́ ńgbà tó wá rí báyìí kẹ́ dákun torí tọ́lọ́run ntọ́ bá tẹ́ bá gbà lérí rẹ̀ kẹ́ ṣàlàyé fún wa á ṣàlàyé fún. àfà ẹ tóbi lọ́wọ́ mi tó bá jẹ́ pé ẹlòmíì ló wá gbé ọ̀rọ̀ Gbádébọ̀ kò mí lójú nínú ilé mi olúwa rẹ̀ ó farabẹ gba bẹ́ẹ̀ ni mo sọ. ó ti kọ́rọ́ ooru ó ti gbé mi lọ sílé ẹjọ́ ẹ wá jẹ́ kí wọ́n dá ẹjọ́ ọ̀hún tó bá jàre déédéé tó bá sì tún jàre lẹ́ẹ̀kejì déédéé lẹ́yìn náà mo tó lè tẹ́tí gbọ́ nǹkan míì tẹ́ bá fẹ́ sọ. olóyè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ar-rahimuna yarhamuhumur rahman gbogbo kẹ́nikẹ́ni ilé ayé pátá ọlọ́run ó máa kẹ́ òun náà ẹ bá a fojú fò ọlọ́run ó sì máa kẹ́ yín náà yóò máa bùkún yín. àmín àbá wọn à ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kà ó ẹ bá kọ́ bọ̀ lẹ́nu ó gé yín jẹ o ó gé yín jẹ o ntí mo wí ni mo wí asọ̀rọ̀ sẹ́ẹ̀ sì sọ̀rọ̀ dànù ẹ jẹ́ wọn dájọ́ tẹ́tí gbọ́. baba anabi ti ní àtàhìbúnà mínà zambi kàmáàlà zambala o ẹni bá ti ronúkúwàdà kó ń bí ẹ̀ṣẹ̀ kan ó dàbí gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe rárá ni ó ti ronúkúwàdà foríjì ọlọ́run ó foríjì ẹ̀yin náà àbí báwo ni. láfikún anabi ní kóló la aka wọlé kánà múran anabi ní ká sòdodo ọ̀rọ̀ gbogbo bá ti wọlé kóró tó ó ti sòdodo ẹ̀dá kun torí tọ́lọ́hún ẹ̀ bá wa yá fìrẹ̀. ẹsẹ̀ ń tànà bí wínú anabi ọ̀nà àlọ́ ní kẹ́mi ọmọ yájú lẹ̀ kí tálùbọ̀ ọmọ wọ̀
àmọ́ ni àmọ́ èsè ṣe ti gbọ́ báwọn ẹ máa lọ. ológun mọ́ tiẹ̀ tó gbójú lóògùn pẹ́ nìkan ò lè mú ọ wọ́n ti gbàgbé ọ̀rọ̀ olúwa ẹni bẹ́ẹ̀ tó wí pé olúwa ló nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ àtàwa ènìyàn tó tẹ̀dọ́ sí i. ọ̀gbẹ́ni Fowórà ǹjẹ́ ẹ mọ ọ̀gbẹ́ni Gbádébọ̀? mo mọ̀ wọ́n gan-an, mo mọ̀ wọ́n dáadáa. Kí lẹ ṣe mọ̀ wọ́n sí? Oníbàárà mi ni ọ̀gbẹ́ni Gbádébọ̀. Kí lẹ ń tà? Kí lẹ ń rà? Ẹ ṣe ọmọ talẹ̀talẹ̀ lèmi, ilẹ̀ ni mo máa ń tà tó rọ máa bulẹ̀ ṣòwò lèmi, ilẹ̀ ni mo tà fún ọ̀gbẹ́ni Gbádébọ̀. Ilẹ̀ tí ẹ tà fún ọ̀gbẹ́ni Gbádébọ̀ yẹn gan-an ǹjẹ́ lè ṣàlàyé fún ilé ẹjọ́ yìí ta ló ní? Àwa la ní. Ẹ̀yin lẹ ní. Ẹ̀yin mélòó? Ṣé rí ilẹ̀ yẹn ilẹ̀ àjogúnbá ni, ṣó ti yé yín, èmi àtẹ̀gbọ́n mi lájọ ní ilẹ̀ àjọjogún ẹ̀ ni. Ilẹ̀ tí mo dẹ̀ ń sọ yìí àwọn baba ńlá wa táwa jogún ẹ̀ lọ́wọ́ àwọn náà jogún ẹ̀ lọ́wọ́ baba ńlá tí wọ́n ní. Àmọ́ lódodo wọ́n ti wá pín ilẹ̀ yẹn fún wa, wọ́n ti pín ti ẹ̀gbọ́n mi fún, wọ́n ti wá pín ti èmi náà fún mi. Àmọ́ àwọn tó wá ń bá wa ṣán oko ilẹ̀ yẹn tó lẹ́nìkan náà ló ń bá wa ṣán méjèèjì, ṣé ẹ rí igi tí wọ́n fi sàmì sí pé ibi ni tiẹ̀ dé o ibi ni tiwọ́ náà dé o, wọ́n ti wá fi ibi tó ti ń ṣọ́kùn yẹn wọ́n ti wá fi àdáwù dànù. Èmi wá ṣe bẹ́ẹ̀ nígbà tí ọ̀gbẹ́ni Gbádébọ̀ sọ pé àwọn fẹ́ ra ilẹ̀, èmi wá ṣe àṣìṣe mú ilẹ̀ ti ẹ̀tọ́ mi mo wá tà fún ọ̀gbẹ́ni Gbádébọ̀. Ilẹ̀ tí yín gangan kọ́? Ibi tẹ́gbọ́n mi bá ṣẹ̀ mí nìyẹn, ibẹ̀ yẹn gangan lẹ́gbọ́n mi ti ṣẹ̀ mí, torí pé ilẹ̀ mi yẹn àbúrò tí wọ́n tọ́jú ọjọ́ mọ̀ ọ̀yá tó rọ́bà kan ní gbogbo wa, àbúrò wọn yẹn ló lọ ta fún oníbàárà tiẹ̀, ìgbà tí mo dẹ̀ gbọ́ mi ò bínú. Báwo lèmi ṣe wá ṣàṣìṣe ta ilẹ̀ tiwọn fún ọ̀gbẹ́ni Gbádébọ̀ tó wá gbé tó wá sọ gbogbo ọ̀rọ̀ yẹn tó sọ di ẹjọ́ mọ́ wa lọ́wọ́, ìyẹn ló ń dùn èmi olúwa mi. Ṣe rí gbogbo ẹjọ́ tó wà nílẹ̀ mi ì rí bí ẹjọ́ mi ì rí bí ẹjọ́ irú ẹjọ́ ọ̀dọ̀ báyìí kọ́lé ẹ̀kan bí wá síwájú olúwa mi, ẹ lé wa bọ́ta ọ̀rọ̀ ilé ni pátápátá máa dẹ̀ sọ fún ọ̀gbẹ́ni Gbádébọ̀ kó ọ̀rọ̀ àwa owó díẹ̀ kó fẹ́ gbọ́n mi nígbà tí wọn kàn fẹ́ mọ̀ ọmọ lójú tì mí tó fẹ́ sọ mí lẹ́nu lójọ́, èmi ò dẹ̀ ní ṣèyẹn kí n tó kú kí n tó wọlé sùn rere ni màá máa ṣe, ẹ lé wa dànù. Olúwa mi. Agbẹjọ́rò Bàjíkáwó, ṣé o ní ìbéèrè fún Fowórà? Olúwa mi, ọ̀rọ̀ mà ti sọ́ra ẹ̀, mi ò ní ìbéèrè kankan rárá. Ǹjẹ́ o gbọ́ ohun tó wí? Ó ní ọ̀rọ̀ ilé ni pé ká dà yín síta pé wọ́n á máa lọ sọ́lé. Tí ó faramọ́? Olúwa mi ò ní faramọ́. Èmi ò rò wípé olóyè Ajíkáwó tí mò ń gbẹnu sọ fún faramọ́ pàápàá. Mo rọ ilé ẹjọ́ yìí láti ṣe ìdájọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọ̀gbẹ́ni Fowórà, olúwa mi olùdókòwò. Lẹ́yìn àyẹ̀wò àwọn ẹ̀rí tí a gbọ́ lórí ẹjọ́ yìí, ó fi hàn gedegbe wípé ẹni tí ó ní ilẹ̀ kọ́ ló ní ilé orí ẹ̀, ẹni tó ní ilé ìyẹn kọ́ ló ní ilẹ̀. Ó fi hàn wípé ọ̀gbẹ́ni Fowórà kò ṣe òótọ́ rárá nídìí ọ̀rọ̀ yìí, kò sì sí ṣíṣe kò sí àìṣe, oníkálukú ní láti fi ọwọ́ mú ohun ìní ẹ̀ ni. Nítorí ìdí èyí ìdájọ́ mi nìyí. Ọ̀gbẹ́ni Gbádébọ̀ ní láti gbé ilé ẹ̀ kúrò lórí ilẹ̀ olóyè Ajíkáwó láàrin òní sí oṣù kan.
ẹ ti dé. Ọmọ abúlé ṣòwò. Ọmọ abúlé ṣòwò. Ọmọ abúlé ṣòwò. Mo bá fẹ́ sọjà yé. Jẹ́jẹ́ láyé gbà. Bó jẹ́ra ló lóní o. Ẹlòmíràn ń bọ̀ tí ó lọ́jọ́ ọ̀la. Wúrà ẹṣẹ́ ẹ̀gbọ́n mi. Kókó ọmọ ṣe. Ọmọ yẹn. Ọ̀gá ẹ̀rẹ́. Ẹ ṣeun. Mo so mímú níwájú ilé ẹjọ́ ẹ̀mí mi gbọ̀n o. Èsì. Ẹ̀gbọ́n mi mò ń tọ́ ni. Mo fẹ́ sọ di gbẹ̀ẹ́gbẹ̀ pátápátá ni. Ẹ rí ọmọkùnrin ẹ̀ pé ojú ẹ̀jọ́ tẹ hànà ni ó lágídí burúkú. Ọ̀gbẹ́ni ṣé o rí irú àwọn ọmọ alágídí bẹ́ẹ̀ yẹn má máa mú wa gẹ́gẹ́ bí oníbàárà o. Ìyẹn kọ́ là ń sọ. N táwa fẹ́ kó ṣe ó ti ṣe fún wa nígbà tá a dẹ̀ ti mú wá yẹn tá a ti gba owó lọ́wọ́ ẹ̀ pàtàkì ibẹ̀ nìyẹn. Ọ̀rí gbà mo afurasí wípé ọgbọ́n lọ́ọ̀dá ńlọkàn mi tó balẹ̀ mo lè wá wá ṣe. Ẹ̀gbọ́n mi ṣe mọ̀ pé ẹ̀yin náà lè fi ṣe ilé wa lọ́wọ́ ẹ dẹ̀ ti ní màjàmásá làá máa kín. Akíntọ́ mọ̀jà tí ọmọ sá yóò bógun bòmí lọ. Bẹ́ẹ̀ nìyẹn ló jẹ́ kémi dàbí ọgbọ́n bẹ́ẹ̀ yẹn ṣe rí níbi ṣe ń ṣe fúrúpẹ́pẹ́ tí mo sáà ń so mọ́ yín tó ń dàbẹ́ ní pé mi ò mọ̀ ń pa ẹ̀ yẹn mo fi ń ra nǹkan míì padà ni ṣé wọn pé mo ṣe dáhùn lẹ́bi yẹn ó lè tó pò fẹ̀rẹ̀ kó gbé mi kó sọ pé òun àgbowó lọ́wọ́ ẹ̀ mi níbo ni ká ti rówó tá a máa fi ṣe ẹjọ́ mi ìyẹn ló jẹ́ kémi sàtàpàpà ṣé nígbà tá a kúrò nílẹ̀ ẹjọ́ yẹn o mo tún pàpà tó lọ lé wọn o mo lọ lé wọn ni mo tún bẹ̀ wọ́n bẹ̀ mí gbẹ̀yìn ni mo ní èmi ò ẹgbọ́n mi yẹn mi ò fẹ́ràn ẹ pé mo ní àjọra mo ní bàbá kan náà kàn bí wa ní àjọra èmi tí mo mọ tí mo ń ṣe fún mi. Kò séwu lóko àbí gírí apárò. Èmi ajíkàwọ́ ọ̀gẹ̀sìn ní pátákó ìdí ọ̀gẹ̀fọ̀n ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ẹ̀fọ̀n kò séwu lóko ẹ máa lọ. Yóò bá kó yá àmàdé wọ́n fi ń dáṣà fún ọ̀rẹ́ rẹ̀ mi ọ̀kárì a máa náwó lọ ni kò séwu lóko àbí gírí apárò. Ewu pa o ẹ pàtó ẹ sọ fún yín. Ìwọ wo nu. Èmi ni ewu pa bàbá ẹ tó máa gbóni lẹ́nu òtí rí ẹ gbàgbé mi sọ fún yín. Ọ̀rẹ́ mi ṣe sùúrù. Bàbá ló máa pa ẹ pẹ̀lú ẹni tí mo gbé lẹ́nu yìí àbúrò sì ni ẹ. Wọ́n bí ẹ̀yin dá ẹ wo àkàrà nìyí ẹ dá agbára kankan lẹ́yìn rẹ̀ ìjọba gbẹ́nu mu ní wàhálà ẹ gbọ́dọ̀ lálejò àbúrò sì ni. Ọ̀rẹ́ wa ṣe sùúrù. Bàbá ló máa pa ẹ pẹ̀lú ẹni tí mo gbé lẹ́nu yìí ayé òníjà bẹ́ẹ̀ wọ́n fún ẹ sọ yẹ ká dùn ní jìbìtì ni jìbìtì dáhùn. Àti àjọta nìyẹn. Gbogbo náà ló gbogbo wọ́n yẹ fún àwọn ọmọ wẹ́ẹ́ wọ́n bá yẹ fún ẹni sùúrù abẹ́ni àbúrò Irọ́ ni ọ̀rẹ́ kẹ́kẹ́ fún irọ́ ni. Wọ́n ti pa ẹ̀hàn ẹ̀ ti pa yẹn. Bọ́ọ̀dà fẹ́fẹ́ ń wọ́ra ọmú. Àná ẹ̀sìn máa ń gún ẹ lẹ́kọ̀ọ́. Ẹ àbẹ́ òsì ni ẹ. Ọkọ̀ ti pa yẹn. Wọ́n ti pa yẹn. Òun ṣe mí, òun gbà mí, àá ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni. Ohun tí ó dá
lórí ẹ̀sùn tí a fi kan olùjẹ́jọ́ yìí a rí wípé lótìtọ́ àti lódodo láti ọwọ́ rẹ̀ ni ikú Táyọ̀ Adéọlá ti wá. ìjìyà fún irú ẹ̀ṣẹ̀ báyìí kò dín ní ẹ̀wọ̀n ọdún 7 pẹ̀lú iṣẹ́ àṣekára. àmọ́ kí a tó lè dá irú ẹjọ́ báyìí a ní láti ṣe àgbéyẹ̀wò gbogbo ẹ̀rí tí a rí gbọ́ ní ilé ẹjọ́ yìí. ní àkọ́kọ́, ikú Táyọ̀ Adéọlá wá látàrí ìjà tó wáyé láàrin òun àti Gbádébọ̀. lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, ẹ̀rí tí a gbọ́ fi yé wa wípé Táyọ̀ nìkan kọ́ ló bá Gbádébọ̀ jà nítorí ó ní àwọn olùrànlọ́wọ́ pẹ̀lú. nítorí ìdí èyí ilé ẹjọ́ yìí ṣe àkíyèsí wípé ìyànjú tí Gbádébọ̀ gbà láti dá ẹ̀mí ara tirẹ̀ sí ló fa sábàbí ikú Táyọ̀ nítorí èrò tó pọ̀ lórí rẹ̀. ìdí nìyí tí ilé ẹjọ́ yìí fi pinnu láti dín ìjìyà rẹ̀ kù. a sì jù ú sí ẹ̀wọ̀n ọdún 4 pẹ̀lú iṣẹ́ àṣekára. ẹ dìde. orí yeye ní mò ń mú. ẹjọ́ àwọn iṣẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ owó ẹ̀mí àjẹ́. iṣẹ́ ló pọ̀ ẹ ò rí nǹkan. orí yeye ní mò ń mú. èyí dáadáa ẹ̀dá tọ́lá ọlọ́wọ́ ọ̀la. kíní kan ló èyí mi o bẹ́ẹ̀ ṣe ń ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ ń dún ọmọkùnrin tá a ló kú rè bá a dọ́dọ̀ adájọ́ wọn ló kú adọ́dọ̀ dókítà wọn ló kú àtúndọ́dọ̀ ọlọ́pàá wọn ló kú òun sì là ń wò lórí ìjókòó ìbáwò lẹ ṣe ṣe tó ṣe ń gún régé. àbúrò mi. obìnrin fẹ́ mọ̀ ní abájọ. ọmọ gbé ní ikú lóró oúnjẹ. ọ̀kárẹ̀ la. sórí ilẹ̀ tó mọ́ lónìí téèyàn bá ní owó tó sì mọ̀ èèyàn gbogbo ohun tó bá ṣe ńlẹ̀ yìí àṣegbè ni wọ́n bá ń ṣe ẹrin èèyàn lórí iná báyọ̀ bá lẹ́rùn òkété ni wọ́n à ní jiyàn. òdodo. òdodo. ìwọ kọ́ yìí àmọ́ ju gbogbo ẹ̀ lọ dí ọkùnrin ò tó. ó rí dókítà tó ṣàyẹ̀wò ó ní látẹ̀lẹ́wọ́ mi èèyàn àti àní. níta bá sì fọn fún fèrè ọ̀fọ̀n ta. kí dókítà bá wí fádájọ́ náà ni. nítorí bá wí fọlọ́pàá náà ni. ẹ̀ ń gbọ́ jẹ́ pé a ti tẹ́lẹ̀ rẹ̀ ó ti jẹ́ nù. ẹ kú làákàyè. àmọ́ ju gbogbo ẹ̀ lọ dí ọkùnrin ò tó o. dí ọkùnrin ò tó. jẹ́ iṣẹ́ máa bá wọn. olóyè mo ń ro nǹkan kan tí ẹ bá ní sọ pé ọ̀rọ̀ mi jọ ti ọmọdé mo ń wò pé Táyọ̀ ẹ ṣe jẹ́ ká jẹ́ kó lọ ra farasin sílùú kan náà àbí òye yín torí pé ẹni tá a sọ pé ó ti kú kó má kàn lọ ṣe fòrò bọ́ sọ́wọ́ àwọn tó máa mọ̀ ọ́n tí mo rò nìyẹn o. ọ̀kárí ọgbọ́n ìṣe tẹnìkan o bókọ̀ bá jìnnà láìkó ṣe bí ilé mi kan nu onífọ̀ ńlẹ̀ ń bẹ̀ wọn èèyàn lè wà ń bẹ̀ láàrin ọdún kan bí ọba fẹ́ kí wọ́n rí wọn ò ní rí kò sí tí ò pé tán nú ilé o yóò tiẹ̀ tún lọ jẹ agbódegbà wa ń bẹ̀ o gónogón bá lóò lẹ́nu ojú rẹ̀ ó tọ́ yóò tàn tó yìí kọ́kọ́ rí sí fọ́ àbí fẹ́ ọ̀tún wọ̀ lọ́rùn. ó tẹ́ mi lọ́rùn ṣé àmọ́ tí mo rò ni pé bóyá ẹ máa fi mí sọ̀kò sílùú òyìnbó kí n lọ máa gbé bẹ̀rẹ̀ ṣé mo pé èèyàn á tún. òbúkan jọ̀jù dúró ní ìfọ̀ jẹ́ kàn fi ẹ́ sọ̀kò sí fọ̀. sọ̀kò sí. kó tó máa mú èrò wá fún mi látòkè omi lọ́rùn ọ̀nà jẹ́ dúró ń pàkọ́ mi ní èsì ọ̀. Táyọ̀ fi ẹ́ sọ̀kò sílùú òyìnbó jẹ́ kó owó jẹ́ kàn fi ẹ́ sọ̀kò sí ìfọ̀dà ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ tọmọ tìyá kan dẹ̀ wà tí mo fẹ́ ká sọ bóyá wọn á lè. káwa yẹ. jẹjọ ẹ má bínú ẹjọ. ẹ̀yin wa máa tọ́ máa yá wa. ọkùnrin díẹ̀ wọ́n ti. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀
obìnrin tó ń lọ yìí náà ni mo fẹ́ bá yín sọ. èmi ń rò wípé bóyá kó kúkú jókòó tì yín bí torí eléyìí tí ó ń ṣe máa lọ máa bọ̀ yìí ìbá sàn kúnkún jókòó pa kó dìyàwó pátápátá àbí kílẹ̀. àbúrò mi n ò tí ì fẹ́ kó bí wọn bá mi gbé ọ̀dásùn dájí tí mò ń ṣe yìí sì dáa àbí òye ọ torí pé ojúlala kan fi sọ́rí ọwọ́ ọba káròkò wa máa kẹ́tún ẹ̀ wọn ọba rí mi mú wọn lè ti pa obìnrin kí wọn wọlú ẹ̀ la àbí òye ọ ẹjọ́ ọmọ yọ wá báwọn kó máa dá lọ títí tí mú ẹlẹ́dẹ̀ ìwọ gbà. wọ́n bá ṣe ké sí ọmọdé wọ̀nyí mi wá dẹ́dẹ́ ìgbóni wọn ọ̀há àka ìfún wọn. torí àgànnágì kan tí wọ́n ní wọ́n fẹ́ máa ṣe dá wàhálà alẹ́ lórí ilẹ̀ wa kí wọ́n máa lọ kó wọn ẹnì tí wọ́n bá fi gbáǹdì táwọn èèyàn yọ lálálá tí wọ́n gbá míì tí kún rí ó dédé wú bá wọn báyìí ó ti jẹ́ nù bá ṣe tó ké sí ọmọ ya ìwọ́dà dódódódó yẹ ha kan fi sàn di wo. ẹ̀gbọ́n mi ẹ bá jì bẹ ẹ ṣe àbúrò mi ẹ jẹ́ ká ara máa jáde. ó ṣe rẹ ní. lára mi ẹ bá jẹ́ kí òun jẹ ẹ̀gbọ́n mi ní bàtà fún yẹ ẹ làmọ́ mi. èyí ṣe bí. yé. Mami, ẹ̀wọ̀n mi rọ̀ ni. Ọlọ́run ló mọ bí tí gbogbo àjálù yìí ti wá. Ọlọ́run má jẹ́ kí n tọrọ jẹ. Ẹ ṣàánú mi. Ọmọ Làbákẹ́, kí ni mo ṣe jẹ́ sí ẹ? Ẹ̀yin lẹ bí mi. Èmi ni mo bí ẹ. Ṣé o rí gbogbo tíwà àti Gbádébọ̀ ṣe ó tó gẹ́ báyìí o? Ó ti tó gẹ́ báyìí, alùbàtà kò kí ń dárin. Èyí tó wà láàrin kọ́nà kó fa àlùbáríkà sí. Lọ wá ọkọ fẹ́ o. Mami. Bẹ́ẹ̀ni, ọdún mẹ́rin ló lọ yìí. Ilé obìnrin ò dẹ̀ kí ń pẹ́ṣú. Láàrin ọdún mẹ́rin, o lè kọ́lé kó ra mọ́tò kó bímọ. Wàá wá lòun dúró de nǹkan kan. Tí ẹ̀ wá wò sórí gbogbo tó dé bá ẹ yìí. Èmi ò gbọ́nú ẹbí wa rí o. Nǹkan burúkú ò dẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ o. Tó bá jẹ́ mi ni mo bí ẹ, tí mò ń wí ló máa gbọ́ o. Á dẹ̀ ṣe ẹ láǹfààní. Mi ò lérò pé nǹkan tẹ́ bá sọ fún mi lélẹ́yìn. Ṣé kí ló wà? Ta ni yẹn kó wọlé? Bàbá mi ẹ ṣeun ẹ kú pààrà ṣe kú àjò mi ṣe o. Ẹ jókòó. ẹ má ṣe yọ̀ọ́. Mo kàn ní kí n yọjú sí Làbákẹ́ nítorí ó ṣeé ṣe kí n má lè wá bí lọ́la torí ibi iṣẹ́ mi ṣùgbọ́n pẹ̀lú ògùn Ọlọ́run nírọ̀lẹ́ ọ̀túnla máa retí mi ṣòdìbọ́ ṣó wà dáadáa. Làbákẹ́ gba ilé ìdání fi ṣọwọ́ díẹ̀ mọ̀mọ́ ẹ bá mú ilé ìdání. Ó tún kèmí náà ẹ ṣe. Mi ò ní lè dúró pẹ́ ọmọ ẹ̀kọ́. Àlàáfíà ló wà. Ṣé dáadáa ni ó dìgbà kan. Bàbá mi ẹ ṣe ẹ káàbọ̀ ẹ kú ìnáwó o ẹ kú àṣojúṣe yìí o. Làbákẹ́. Báwo ni? Wọ́n tọ́lá. Báwo ni? Ṣé ó dà mẹ́la? Iléèwé ẹ̀kọ́. Báwo ni? Wàhálà wà o. Wàhálà. Kí ló dé? Láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, mọ̀lẹ́bí ẹ̀ kankan ò yọjú sí mi.
wọn ò béèrè mi àti ọmọ wọn ò tiẹ̀ béèrè pé kí lèmi àti ẹ máa jẹ ọ̀pọ̀lọpọ̀ bọ̀dá àkànní lára wa pàápàá jùlọ ẹ̀gbọ́n Ẹ̀bùsáyọ̀ wọn làwọn ò ní délé wa mọ́ láéláé wọn nítorí pé èmi àti ẹ pé a ṣe àwọn. ẹ̀gbọ́n mi sọ pé a ṣe àwọn. bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n mi ẹ̀dùnú ṣé aburú ni ọ̀gẹ̀dẹ̀ ṣe fún kòkó ni kó tó wá di igi burúkú ẹ̀ṣẹ̀ wo ni èmi ni mo ṣe àwọn ẹbí mi kí pẹ̀pẹ̀ mi tó wá di wọn ẹ̀rí báyìí. màmá ẹ̀ ń kọ́. Màámi, wọ́n gbìyànjú. Màmá ẹ̀ ń gbìyànjú. Bẹ́ẹ̀ni. Ọ̀dà kò burú, ọ máa ṣe nǹkan kan fún mi. Kí nìyẹn? Tí ẹ bá délé lọ sí ọ̀dọ̀ Akin tó bá mi tún ọkọ̀ ṣe. Mo ní kó wá gbé ọkọ̀ yẹn kó wá èèyàn sí ẹ̀ta kẹ́ máa fún ẹ̀jẹ̀ wọn. Ọlọ́run á jẹ́. Ọlọ́run ní jẹ́ kí n fi ọwọ́ mi ta nǹkan ní ọmọ mi. Bàbá mi, ṣé ẹ fẹ́ máa sunkún ni? Ẹ má sunkún mọ́, kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. Ẹ ṣáà ti gbà fọ́lọ́run, ṣe ti gbọ́. ẹ dákun yìí yẹn wa ẹ má sọ ibi di ìpàdé alájẹsẹ́kù tẹ̀ ń ṣèpàdé ẹ sọ̀rọ̀ látàárọ̀ ṣé bí ọ̀gbìn máa lọ́wọ́ ni tí wọ́n bá pọ̀ ní mọ̀lẹ́bí rẹ̀ báyìí máa gbá ìdáyé arákùnrin ọ̀yáyáyá. ìṣẹ́jú kàlà fún ó ti lò bí ìṣẹ́jú mẹ́wàá. sọ́wọ́n bẹ̀rẹ̀. adákùn bí èsì fi wọlé sókun ọ̀pọ̀ ọ̀sẹ̀ ẹgbọ́. Adéjọ dá mi lóhùn. Mo ń bọ̀. Mọ́mì, ẹ káàbọ̀. Ọlọ́run ló lè máa bá mi nǹkan. Àlàáfíà. Ọmọ nǹkan. Àlàáfíà. Ṣé o sì wà ní Ọlọ́run ìjìnlẹ̀ ọkọ mi? Mo tẹ̀sí pé máa lọ tẹ́lẹ̀ Ọlọ́run ló ní ẹ máa bá mi. O fẹ́ dúró dè mí rárá ni. Làbákẹ́, ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ń kọ́. Màámi, ṣé bí mo sọ fún yín pé kẹ́ ẹ mẹ́nu kúrò ń bẹ̀? Àdúrà tí mo fẹ́ kẹ́ máa gbà fún mi nísìnyí ni pé kí ọkọ mi kó dé bá mi láyọ̀ àtàlàáfíà. Ṣé pé o ò fẹ́ gbọ́ èyí tí mo bẹ́ẹ̀ sọ rárá? Kí lẹ sọ fún mi rí tí mi ìgbọ́ràn sí yín lẹ́nu? Ṣùgbọ́n ìtẹ́ ń sọ yìí, mo ní kò lè ṣeé ṣe. Kò sọ́nà ń bẹ̀. Ṣé pé kò sọ́nà ń bẹ̀? Pẹ̀lẹ́. Báwo ẹ ká báwo ni bìtẹ́ lọ. Èwo lélẹ̀? Ẹ̀gbọ́n mi ló dé wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan náà máa jẹ́ lé wọn. Mo dẹ̀ ní kí fún wọn ní ìrẹsì àti àwọn oúnjẹ pẹ́pẹ́pẹ́. Lóúnjẹ tèmi fi owó tèmi rà ló fẹ́ gbé fọ́mọ Làbákẹ́. Olóríire ọmọ ni ẹ, akótiléta ọmọdé ni ẹ. Lọ́mọ Làbákẹ́ tèmi bá sọ̀rọ̀ tí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu, ìwọ fẹ́ gbóúnjẹ tèmi fún. Máàmì. Oúnjẹ tèmi, ọmọ tí ò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Wo ebi ní pa mọ́nàmọ́ná kú, ebi ló máa pa ẹ́ kú. Máàmì ṣe báyìí fún.
ayé ẹ nígbà tó bá tún bá mi dán tó ṣe léyìí wò wà á mọ bí kára ẹ kù sí. Màámi kí ló dé tó gbogbo eléyìí kí lè gbọ́mọ̀ bá ṣe fún yín tẹ́lẹ̀ fi fún wọn lóúnjẹ. Mi ì lè fún lóúnjẹ ọmọ tí o bá ti gbọ́ sí mi lẹ́nu mi ì lè fún lóúnjẹ mi ebi nípa mọ́nàmọ́ná kú. Màámi kí ló lè tó gbogbo eléyìí ṣé nígbà tí ọkọ ẹ̀gbọ́n mi wà nílé ṣóṣà ìdásíwárí ni kẹ́ máa wà lè fún wọn ní oúnjẹ tá máa jẹ tá kọ́ máa yà dànù. Màámi ó dàgbọ́ ọ̀rọ̀ yìí kò ṣojú lásán mo dẹ̀ máa fẹjọ́ sùn àwọn àbúrò yìí máa fẹjọ́ sùn àwọn àbúrò yìí. Ẹnikẹ́ni tó bá wọn ẹ̀kọ́ lọ fẹjọ́ sùn ẹnikẹ́ni tó bá wọn ẹ̀kọ́ fẹjọ́ sùn nínú ilé yìí èmi la láṣẹ nínú ilé yìí bẹ́ẹ̀ ni tí n bá wí abẹ́gẹ́ ọmọ ọmọ tí yóò bá ti gbọ́ràn sí mi lẹ́nu ẹbí àpákú ni ẹbí ní ipa mọ́nàmọ́ná. ìrẹ́ àná alátẹnujẹ ilé ọkọ ẹbí ọkọ alátẹnumọ́ ẹbí ẹ̀kọ́. Ẹ máa wọlé. Ẹ kú kalẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé. Ìyá ọkọ mi ẹjọ́ torí Ọlọ́run mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ dáríjì mi mo mọ̀ pé mi ni mo ṣe ẹjọ́ nítorí Ọlọ́run. Aya mi ó ti tó má sunkún mọ́ dìde kó jókòó Ọlọ́run ní jẹ́ arọ́rùn ẹ̀kún dìde. Wọ́n ní ìjókòó. Dìde Ọlọ́run ní jẹ́ arọ́rùn ẹ̀kún. Ṣé pé kí n sáà ti máa ṣẹ̀tọ́ tí wọ́n ní kí n ṣe máa ṣe. Ẹ wo máa ṣe. ojú ò ní fún un. Ẹ ṣé mo dúpẹ́. Inú mi dùn fún àpọ́nlé tẹ̀tí ẹ fún èmi náà. Ẹ ṣèlérí fún mi pé tí n bá mú Làbákẹ́ wá tó bá ti wá ẹni gbogbo ọ̀rọ̀ yìí á tán nà yín. Mo dẹ̀ ti ń rí nínú gbólóhùn yín báyìí wípé ọ̀rọ̀ náà ti tán. Ẹ wo gbogbo nǹkan yín tó mí àti tí omi Ọlọ́run àbá yín dá sí. Àkànní ẹ má jẹ́ aláàgùn jìnnà ọ̀rọ̀ yìí ó ti tán mí mi kó lọ rí àwọn mọ̀lẹ́bí. Kí ni ti mọ̀lẹ́bí inú ọ̀rọ̀ yìí? Èmi kọ́ ló ṣe ẹ́ àwọn mọ̀lẹ́bí ló ṣe ẹ́ kódà bẹ́ẹ̀ ní kí n ti àti sin máa fóun àtọmọ ẹ̀ lówó mo ṣe tán èmi kọ́ ló ṣe ẹ́ o. Ṣùgbọ́n ẹ sọ fún mi níjọ́sí tí mo wá pé ó tún máa lọ rí àwọn mọ̀lẹ́bí. Ṣé pé mi ì sọ ọkàn mi ló fò ọkàn mi ló fò. Kò burú. Báwo wá ni a ṣe mọ bá ṣe máa rí mọ̀lẹ́bí àti pé ọ̀nà wo ló máa tọ̀? Tó bá jẹ́ táwọn mọ̀lẹ́bí ni èmi á ṣèrànlọ́wọ́ kékeré kan fún màá bá rí àwọn mọ̀lẹ́bí màá dẹ̀ sọ fún wọn pé tó ìyàwó mọ́ wọn o ó ti wá bẹ̀bẹ̀ o tó bá fẹ́ rí wọn á ní kó wá tí mo lè ṣe nìyẹn o. Ẹ ṣé mà. Ẹ ṣé. Kò tọ́pẹ́ di. Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Àmín o. Bí irú ìjọ wa ni ó lè wà kó wá gbé sí pípẹ́ tí bá rí wọn nǹkan wèrè. Iṣẹ́ ńlá ni o kì í ṣiṣẹ́ kékeré àmọ́ tó bá fẹ́ padà wá yẹn kó jẹ́ kó tó nǹkan bí oṣù 4 sí 5. Ẹjọ́ máa ṣàánú mi. Ìdè níbẹ̀ náà mo fẹ́ gbọ́ ìwọ ṣe òun ṣe gbàgbà ó ti dẹ́kun ṣó fẹ́ ti gbàgbà wọlé ni. Ẹjọ́ torí tọ́lọ́run ẹ má sọ mí dàjẹ́ o ẹ má mú mi lájẹ́ jọ ṣe ti gbọ́ ṣé kí n máa pàṣẹ fún ìgbà fámìlì mi ni àbẹ́nìkan ṣó máa ń jáwàdé ni ẹjọ́ torí Ọlọ́run tí ó bá wọn fi kẹ́ wá gbígbà o. Bọ́lá ẹ̀ẹ́dógún yìí ẹ̀ẹ́dógún yìí dógún lálẹ́. Bọ́lá akọ́ni ẹgbà mi. Ṣé kọ́mọ lórí? Ó ti tó náà. Ó dákọ̀ ni ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí rọrin ni ṣàánú mi. Ọ̀rọ̀ yìí ti wá tojú sú èmi náà báyìí o mi ò tiẹ̀ wá mọ ibi téèyàn ń dorí kọ mọ́
ṣùgbọ́n èrò kan sọ sí mi lọ́kàn bàràtà kúrò nínú ilé nísìn. Mo wòye pé bóyá kí n bẹ́ẹ̀ gbìyànjú níbi iṣẹ́ wa kí n bẹ́ẹ̀ rí owó díẹ̀ kan yá bóyá wàá lè fi dára ẹ lókoòwò kátàkárà nítorí èmi náà mọ̀ pé àti jẹ àti mu kì í ṣe nǹkan kékeré. Kò dẹ̀ wùn mí kó jẹ́ pé ó dìgbà tó bá ń wọwọ́ ọrú wa kó tó jẹun lówó oúnjẹ kéékèèké tá à ń fúnra wa. Àmọ̀ràn tẹ́mi ò bá gbà ẹ́ ní pé bóyá ìdá yìí ọ̀túnla kó wá bá mi nílé kájọ lọ síbi tí mo ti fẹ́ yá owó yìí. Ìwọ náà á lè fi tí ara ẹ gbọ́ iye tó máa yẹ àtijọ́ tó bá máa dá padà wàá lè fi bẹ̀rẹ̀ kátàkárà yẹn. Mo ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á dúró sí ẹ̀yin náà Ọlọ́run dẹ̀ lọ́ọ́ bá ẹ lẹ́sọ̀ọ́. Akọlẹ̀ wà bí òkúta. Bóyá rẹ̀ mọ̀. Ẹ kúṣẹ́ o. Owó wa ò jóná. Ẹ kúṣẹ́. Ẹ lọ dẹ́rù bà wá. Àwa ò ṣe dẹ́rù bà. Ẹ wo bàbá. Ẹ̀rí pa aago 6 ti kọjá nsìn. Ẹ láwọn èèyàn kọ ìwé sí yín pé ẹ gbọ́dọ̀ dórí ilẹ̀ mọ́. Ẹ dẹ̀ mọ̀ pa wá gẹ́gẹ́ bí ajagun tàyẹ̀ wá pè wá. Àti dórí ilẹ̀ látago 7 àárọ̀ wọn ò yọjú. Tábàárẹ̀ tí wọ́n díẹ̀ tábàárí wọn á ya dànù nìyẹn o. Ẹ má ṣe yẹn o. Kọ́mọ ṣe wo o fẹ́ rẹ̀ ṣe pé inú bọ́ bá ti ya kọ lọ ya kú nù ńgbà fún ọ lówó iyebíye pé kọ́ ọ wá bí pé kẹ́mi ọ bọ́ ọ wá lọ́ọ́ yà lọ. Mo máa ń wá àlèmọ́ wà bí lónìí rárá kẹ́ ẹ mọ́ rẹ̀ ní kankan. Ṣebí sẹ́tẹ̀ ń ṣe ṣebí sẹ́ẹ̀ mi ni sẹ́ẹ̀ ti gbẹ̀mí ná. Mẹ́bọ́ dìgbà tẹ́ ẹ bá gbẹ̀mí kẹ́ ẹ tó kò lórí ilẹ̀ ní àyín ó lè gbà yín lóṣù kan kẹ́ ẹ ti ṣiṣẹ́ tọ̀dọ̀ wa fún wa ni. Bàbá ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ ń jẹ lá òun lẹ́nu ṣe yọ̀ tẹ́nu yín ò bá yọ̀ ṣẹṣẹ yín nìkan la fẹ́ ṣe. Ojú yọ̀bọ èmi ní jẹ́lá. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe yẹn fún wa o owó tí mo ti ná lórí ilẹ̀ yóò ti pọ̀ gan o kẹyà ṣiṣẹ́ ìfún wa ló dáa o. Sẹ́ẹ̀tì ẹ̀ ojú yọ̀bọ mọ́ fún kó mo ṣe la ojú gbogbo sẹ́tò ṣe ní ọ̀pọ̀ tó wá rí àwọn tí ń bọ̀ yìí àìbá mọ̀ iye tá a fọkàn sí wọ́n lè má tó bẹ́ẹ̀ sọ́ọ̀mọ̀ kó ní iye tẹ́ ẹ gbà lọ́wọ́ wa àwa sì ń fọkàn sí pé dóyá bí ọgọ́rùn-ún èèyàn lówó tá a san fún yín lówó ẹ̀mí bí ọba wa tó bẹ́ẹ̀ láwọn tán wá sí àyín wọn lè mọ́ ju 10 lọ ẹ̀mí tó kù tẹ́ ẹ gbà a tún lè kó yín lọ sórí ilẹ̀ míì tí ọ̀tí ẹ̀ kàn wá lọ́wọ́ tí ọ̀ kàn wá lẹ́sẹ̀ tẹ́ ẹ lọ gba ẹ̀mí kí owó ti wá kó lè báláǹsì bàbá wa dọ̀hún tọ́jẹ́ ìyá yín lẹ bá pàdé ẹgbẹ̀mí ìyá yín. Bàbá ẹ̀ dáhùn mọ́ra. Àwọn táwọn wé wọ́n dé yòó. Àwọn náà ló dé yìí o. Ẹ wò bó ṣe pọ̀. Ṣé ni wọ́n pàtó báyìí? Ó ní. Ṣé àwa méjì náà láyé lẹ́yìn bá bàbá àwọn tó pọ̀ tó yìí? Pípọ̀ tán ti ẹ̀pọ̀ yẹn kọ́ ni ilé mi ń wò. Wọ́n tún há òrùka ṣá. Òrùka lọ tún wáyé bàbá. Bàbá ó yẹ kẹ́ sọ fún wa pé wọ́n máa há òrùka. Bí mi ṣe wà yìí bóyá bíi Ṣàngó tàbí àrà ọmọ alára lè ní o tí n bá bínú lanu lásán àrà máa sán ni. Wọ́n ti bẹ̀rẹ̀ mo kò dìbò tí n bá sọ yẹn fún ọ bẹ̀ ṣe lanu kára mọ̀ sán pa wọn báyìí. mi ò múra tàrà dání. Ojú yọ̀bọ. Àwọn olùkọ́ bẹ́ẹ̀ ká kàn juwọ́ ni. Ẹ má juwọ́ ẹ ju àrà kẹ́ ju ṣàǹfààní. Ẹ wọ ẹ báyìí kó wọ́n jóná o. Ó kẹ́mi sáà bọ̀ ẹ jẹ́ kẹ́mi ọ̀bọ gbọ́dọ̀ wa à ń gòkè náà ń gòkè. Ẹ fi yẹn náà bẹ jó. Àní ẹ jẹ́ kẹ́mi ọ̀bọ. Ẹ̀yin wèrè wọ́n àti sọ wípé ẹ gbọ́dọ̀ dórí ilẹ̀ yín mọ́ àbí ẹ bá fẹ́rí jóná ni. Ẹ̀dó ṣé ìkọ́ni máa gbọ́gbọ́ ìyálà ìjà yín lórí ilẹ̀ yìí? Lẹ́nu tiẹ̀ ṣé ìwọ ọmọ pé gbogbo tó wà lórí ilẹ̀ àti ilẹ̀ gangan àjíkáwọ́ náà ni ọkọjá yẹ. Ọmọ ìyá mi ọkọ là torí bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ ti pọ̀ tó àṣẹ pọ̀ sí wa. Ìwọ ẹ ní wèrè ọlọ́mọlẹ́bí. Èjì lẹ́nu ẹ̀. Ìwọ́dà ojú ọbọ èjì ojú ọbọ ṣé bọ́ sọ lẹ́ẹ̀kan pé ọlá kò tí èṣù jẹ́ kí wọ́n fi jókòó. Àgbà kò tí èṣù wá bí bàbá. Ìwọ́dà sórí bá tẹ̀yìn ẹjú ẹ̀ wọ́n jókòó di ọ̀hún wájú lé. A ní sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Gbogbo ìyẹlẹ. Ẹ rọra bọ̀dá kìíní. Bàbákẹ́.
kó jókòó. ẹ ṣé sà. Ṣó ti yá ni? Ó ti yá ṣùgbọ́n mi rò pa ní wàhálà ń bẹ nítorí àná ni mo ti rí ọ̀gá mi tí mo ní mo fẹ́ rí yín mo dẹ̀ ti kó mo ti rò fún mo ti ṣàlàyé gbogbo bó ṣe jẹ́ ó dẹ̀ ti gbà láti yá wa lówó. ẹ ṣé òwúrọ̀ ọkùnrin ẹ ṣé mo dúpẹ́. nígbà tó wá bí mi pé bí èèlò ṣe mọ̀ pé àwa rántí sọ pé iye kan àmì mi wá lu ọpọlọ mi mo wá dárúkọ iye kan fún un mo ní tó bá lè rí wa tó bí 1,50,000. ìyẹn náà ti tó. ṣé kò kéré jù. rárá ó ti tó. ó ti wá ṣèlérí pé òun á yá wa. olúwa ò ṣeun. kódà ó fẹ́ gbélé mi lọ́wọ́ lánàá pé kí n máa gbé bọ̀ mo wá ní rárá ká má ṣe bẹ́ẹ̀ mo ní ọmọ obìnrin tí mo fẹ́ torí ẹ̀yàwó yìí mo ní mo fẹ́ kóun náà wá wò rí ẹni tó ṣe adúrú rẹ̀. ẹ já lọ. àwa ń lọ àmọ́ ká tó wá lọ nǹkan kan wà tí mo fẹ́ sọ o Làbákẹ́ oore ni mo fẹ́ ṣe yìí Ọlọ́run má jẹ́ ó dìbì mọ́ wa lọ́wọ́ mi ò wá fẹ́ tọrùn ara mi bọ́ṣọ̀ lọ kí nítorí pé mo fẹ́ gbẹ́ nìkan là mo wá wò pé tí ọ̀rọ̀ yìí bá tiẹ̀ tá bá pè lógì tó bá lọ yí lẹ́kọ̀ọ́rọ́ ibo mo fẹ́ kó sí àti pé irú èrè wo lèmi gan fẹ́ jẹ nínú gbogbo oore tí mò ń ṣe yìí. irú èrè wo tún nìyẹn. ṣé o mọ̀ pé láti gbà tí ọkọ ẹ̀ ti wà láhàámọ́ yìí èmi nìkan náà ló ń rí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìríjẹ ẹbí ọkọ náà ti ṣe bọ́n ṣe ṣe yẹn ẹbí tìyẹ náà ṣe bó ṣe ṣe nígbà tí wàá ń ṣe oore yìí lọ mo wá wò pé bí n fẹ́ yàwó sílé gan mi ò lè ṣe jù báyìí lọ fún mo wá wò pé kí oore yìí má bàa ní mi lára ìjẹ́ kò yẹ kémi àti ẹ kájọ tún súnmọ́ra wa jù báyìí lọ. báwo la tún ṣe fẹ́ súnmọ́ra wa jù báyìí lọ. gbogbo ohun tèmi ò fẹ́ nìyẹn èwo ni ká máa sọ̀rọ̀ kéèyàn máa díbọ́n kó máa ṣe bí ọmọ òkókó ṣé kò yẹ kí lè yí ẹ látàárọ̀ ni. bọ́dà kan ni ṣé kò ń ṣe pé ẹ ń sọ pé ẹ fẹ́ fẹ́ mi. kò ṣe é Làbákẹ́ ṣó mọ̀ pé inú kémi àti ẹ fẹ́ra wa nífẹ̀ẹ́ ilé fi gbòòrò sí bí bẹ́ẹ̀ kọ́ bó pẹ́ bóyá orí a máa sún ní ṣe àmọ́ níwọ̀nba àgbà tí ọkàn mi bá ti sọ pé èmi àti ẹ à ń fẹ́ra wa o oore yẹn ò ní sún mi. bọ́dà kan ni kò bá dé má jẹ́ yín o. ṣé nítorí pé ọkọ mi ní wàhálà kékeré kan. èrò ta ni ìbá wa jẹ́. torí pé wà láti mọ́lé ẹ ṣe ni ẹ fẹ́ fẹ́ mi ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run. wá ọmọbìnrin ìwọ ọgbọ́n láàrin èèyàn lójú ó ti ẹ̀ ṣàánú èmi náà ìyẹn ni pé gbogbo oore tí mò ń ṣe látijọ́ ìmú kan ń ṣe ṣáá ni ó fẹ́ kí n máa ṣe dànù kí n máa ṣe ṣòfò obìnrin ẹ fẹ́ràn ìrẹ́jẹ púpọ̀ kí ni tó wá burú nìyẹn gbọ́ o mò ń tàn ẹ́ tẹ́lẹ̀ ni o sórí owó táwọn yìí ó ti wà yàrá mi báyìí tó bá ti ṣetán àti ṣe tèmi jájọ wọlé kí n gbé owó fún ẹ àìṣe tèmi èmi ò lè gbélẹ̀ o. Ọlọ́run máa jẹ kàkà kílẹ̀ ẹ̀kún ilẹ̀ aṣá ni. Làbákẹ́ Làbákẹ́ ìjà ṣìṣe ńlá kọ́ lélẹ́yìí o yéé ǹjẹ́ òun wá di dìdìrín báyìí abẹ́rù kó ti yẹ kí n ra gá fún ọmọdé kí n bò mọ́ bí. ǹjẹ́ òun lè di ọ̀dájú abiyamọ àwa mọ̀ yín gbà tẹ wà ń kékeré àwa tá tẹ̀lé yín nìyẹn ẹ̀dájú wà ó wá jẹ́ ọmọ tẹ bínú ara yín lè wá ń dájú ṣe fẹ́ pa ni ẹ fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni ṣé kò yẹ kínú ẹ̀yin tí ẹ máa dùn pọ́mọ yín wà níbi ìjókòó kan ó wà lábẹ́ ọkọ kò yẹ kínú yín máa dùn àìmọye àwọn ọmọge èwo yìí lọkùnrin gbé wọn jù sílẹ̀ ábọ̀tìbọ̀tì ọmọ yín tó tiẹ̀ ti bẹ́ yọkùn ẹni ó lọ fọkọ mi torí pọ́kọ ẹ̀ níṣòro
ṣé bọ́pọ̀ ẹ ṣe níṣòro kò ní dé mọ́ ni ẹ fẹ́ fọwọ́ ara yín ẹ fẹ́ fi bà ti ara yín jẹ́ kò sẹ́ni kankan tó fẹ́ bà ti yín jẹ́ ẹ̀yin lẹ fẹ́ fọwọ́ ara yín bà ti ara yín jẹ́ ẹ gbọ́ná bí ará àdúgbò bàbá yín gbọ́ ibo lẹ fẹ́ fojú sí kí ọkọ ẹ tiẹ̀ wá délé ni ibo lẹ máa wò ná ẹ̀gbọ́n mi ẹ dẹ̀ ṣàánú ara yín ẹ ṣàánú ara yín ẹni kọ́mọ yín lọ fọ́kọ mi ẹ fẹ́ kó máa ṣaṣẹ́wó kiri ni ṣé kó ṣaṣẹ́wó ni ìkà ni yín ẹ̀gbọ́n mi ìkà ni yín kí ló dé ẹ jẹ́ n sọ fún yín o àwọn mọ̀lẹ́bí ló ràn mí wá gbogbo ẹbí dẹ̀ ti kẹ̀yìn sí yín lórí ohun tẹ́ ṣe yẹn àfi kẹ́yà lọ ṣe àtúnṣe ẹ má wò mí àtúnṣe ní kẹ́ ṣe tẹ́ ẹ bá ṣe àtúnṣe gbogbo ẹbí pátá wọn ní láwọn rí. kò tó yẹn kò tó ń tí gbogbo ẹbí máa bínú sí yín wò sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ̀ pé tí mò ń ṣe ò dáa o ìwà oníwà pátá ni mo gbà wù yìí bó o ti sọ̀rọ̀ yìí ìwà náà ti kúrò lára mi àbúrò mi má bínú jókòó kó tiẹ̀ jẹun. èmi ò lè dúró jẹun ṣe nígbà tẹ́ bá gbé ìwà tí yín wọ̀ tẹ́ ṣe àtúnṣe tí bá wálé yín màá wá jẹun. àbúrò mi bá mi bẹ̀ gbogbo àwọn ẹbí kan jọ o oníwà tẹ́ ti gbà bó ṣe sọ yìí mo ti gbé fún un mo ti gbé tèmi wọ̀ bá. ẹ̀gbọ́n mi ṣe gbogbo mọ̀lẹ́bí pátápátá káti tí wọ́n gbà pé ìyàwó ẹ̀ kì í ṣe ọmọlúwàbí rárá ọmọ tí wọ́n bí ń kọ́ ṣé inú náà tún ṣẹ̀yìn ni ẹ̀gbọ́n mi kó sí ìṣòro èdè kẹ́yìn sí gbogbo àwọn ẹbí ẹ̀ pátápátá èmi pàápàá ẹ ò mọ bí mo ṣe ń jẹ bí mo ṣe ń mu débi pé ẹ mọ bí mo ṣe ń sanwó iléèwé èyí tẹ́ ṣe yókù díẹ̀ káàtó àbí ti báwo ṣé mo parọ́ ni ìjẹ́ ìrò pé bàbá àtìyá tó bí èmi àtẹ̀gbọ́n mi lè wà láyé kọ́ máa wá kíyà ẹ̀ máa jẹ wá kò dùn mí o kò dùn mí rárá ẹ ti fi hàn yí pé ojú olójú kò lè dàbí ojú ẹ ni. ṣé òun ni ìdáhùn sí ọ̀rọ̀ tọmọdé yìí sọ ni àbí kò lè sí. bàbá ó lé sí i ṣùgbọ́n rú yóò lè wà níjókòó kí ni irú àwa ìfẹ́ sọ ẹ̀yin náà lè máa yanjú ẹ̀ sà. ń gbọ́ aláìdá ni bọ́ yìí ìwọ gbọ́ngàn ni àìdá tó kó sínú ènìyàn tó fi ń pè ènìyàn ní aláìdá ṣé bí abẹ́ ẹnu ló pé ẹ mi mọ̀ kó ti rí báyìí ká gbà pé gbadébọ̀ ò dáa ìyàwó ẹ̀ náà sunwọ̀n ṣé wàá yẹ kó o dájú ẹ̀ tó báyìí dáhùn mọ̀lẹ́bí sọ pé mọ̀lẹ́bí ẹ̀ ló sọ pé níjọ́ wo ni wà àti mọ̀lẹ́bí ọjọ́kòó tó wá fi ṣọrún ẹ tẹ́ ẹ̀ dámọ̀ lójú lórí ẹ lẹ́ni ó dáa tí ò bá ṣe ọmọ ẹ̀ tó wá ránṣẹ́ pè mí ni èmi ò gbọ́kàn mi ò mọ̀ pé ẹ ti fá mọ̀lẹ́bí ya tó báyìí wò ó ìmọ̀ràn mi fún ẹ kó mọ bí o ṣe máa lọ bẹ ìyàwó Gbádébọ̀ nítorí o ti ṣe ẹlẹ́dàá ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ o kò sẹ́ lọ́wọ́. ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run àṣìṣe ni ẹ dáríjì mi màá mọ bí mo ṣe máa wá ìyàwó ẹ̀kan tí màá lọ bẹ̀ jọ̀ọ́ ìyá mi má bínú torí Ọlọ́run mo kúnlẹ̀ fẹ́lẹ́ dà ẹ̀ má bínú ṣùgbọ́n máa lọ báyàwó ẹ̀ pé màá bẹ̀ ṣùgbọ́n.
Làbákẹ́. Làbákẹ́ kí ló dé? Làbákẹ́. Làbákẹ́. Làbákẹ́ jókòó. Jókòó. Jókòó kí ló dé? Kí ló dé? Làbákẹ́ kí ló tún ṣe dé? Ẹ lè rọ. Bọ́lá. Omi. Bọ́lá. Làbákẹ́. Màmá Tọ́lá dìde. Tọ́lá. Làbákẹ́. Àti nítorí mi ò fẹ́ fi sílẹ̀ fún ìyà jẹ. Ọ̀kan ṣoṣo nínú gbogbo ẹbí rẹ kò ṣe ìrànlọ́wọ́ fún mi láti ìgbà tí o ti wà nínú ìhámọ́. Ọ̀rẹ́ rẹ tí ó tún ṣe ìrànlọ́wọ́ fún mi láti ìgbà náà tí wàá gbèrò láti jẹ́ olólùfẹ́ ìkọ̀kọ̀ mi. Èyí jẹ́ ohun tí mi ò fara mọ́. Mo wá rí i pé ikú yá ju ẹ̀sín lọ. A ó tún máa ríra níwájú Elédùmarè. Mo nífẹ̀ẹ́ rẹ títí ayérayé. Ìyàwó rẹ òtítọ́, Ọmọlàbákẹ́. Ó dìgbà. Ẹ ṣe pẹ̀lẹ́. Ó ti o. Làbákẹ́. Ní sùúrù oríṣiríṣi ìṣòro ló ń bẹ dálé ayé. Èyí tó bá kànyàn tí èèyàn bá ní mọ́nì tó bá gbà pé Ọlọ́run ọba wà ó máa borí ìṣòro náà. Ó ti yé yín. Ẹ ṣe pẹ̀lẹ́. Ní sùúrù. Ibo ni kí n ti bẹ̀rẹ̀? Ẹ ṣe pẹ̀lẹ́. Ọlọ́wọ́. Ẹ ṣe pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Lọ́wọ́ ẹni sùúrù. Ẹ pẹ̀lẹ́. Kí ló dé? Ẹni sùúrù. Ọ̀gá ẹ tọrọ nǹkan lọ́wọ́ yìí ni. Adẹ́dùnmọ́ mi ò tẹ́ bá lè ṣe fún mi. Ẹ jọ. Kíni. Ṣé rí ọmọbìnrin tó kù yìí pẹ̀lú ọmọ mi ó bá mi jẹ ìyà púpọ̀. Àjọ sọ́bà yẹ̀ wò ṣùgbọ́n kó tó sin wọn tẹ́ bá lè gbà mí láàyè ó kàn mí kí n débẹ̀ mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni. Ẹ jọ. Ó máa ṣe o. Ẹni tó kú ti kú o. Báwo lẹ ṣe rò pé ẹni tó ti kú tún lè dá yín lóhùn? Ó máa dá mi lóhùn. Ó dá mi lójú. Mo mọ̀ ni. Ó máa ṣe o. Ẹ jẹ́ lọ. Kò ṣeé ṣe ojú agbára mi lọ. Kò ṣeé ṣe. Ká bá ní ká fún yín láyè á ṣẹ̀ṣẹ̀ pé àwọn agbẹjọ́rò láti mọ béèrè nǹkan kan lọ́wọ́ wọn. Ẹ gbà fọ́lọ́wọ́ ọba. Bẹ́ẹ̀ ṣe máa jáde bíi kò ní kẹ́ mọ gbàdúrà sí Ọlọ́run ọba. Ṣé ti bọ́? Ẹ ṣe pẹ̀lẹ́. Ìgbà fọ́lọ́wọ́. Ẹ pẹ̀lẹ́. Ó ti gbọ́. Ẹ ṣé. Ẹ ṣé. Ẹ ṣeun. Ẹ ṣe jàre. Ẹ káàbọ̀ ẹ pàtàkì. Àwọn àdéhùn. Abọ́kọ mi ẹ kúrò ṣe rí wọn. Tó kò síbi tí mi ò tún délé ni o. Mi ò rí ẹ̀gbọ́n mi o. Mo tún lọ sí àgọ́ ọlọ́pàá bóyá àbí òye irọ́. Mo tún lọ sí ọ̀dọ̀ àwọn oníwèé ìròyìn bóyá àwọn àti gbọ́ nǹkan kan. Gbogbo ẹ̀ òfútù fẹ́ tẹ̀. Ọlọ́run máa ṣàánú wa o.
odidi àgbàlagbà onílé ọlọ́nà láti jẹ́rìn ni o. Bàbá kí wàá lẹ rò pé a lè ṣe sí i. mo rò pé orí tiẹ̀ dàrú ní tiẹ̀ ojókòó kalẹ̀ ń bẹ̀yẹn bí arọ òun béèrè nǹkan tí a máa ṣe sí lọ́wọ́ mi fílẹ̀ sọ nǹkan gbé. àwa náà ti gbìyànjú lórí rẹ̀ àti dọ̀dẹ̀ báyìí. ẹ gbọ́ pé bóni ẹ pẹ̀lẹ́ ọlọ́run ní màá bẹ́ yìí o nǹkan kan mo gbọ́ láàárọ̀ ẹ̀ ní sèse wọ́n ní ọ̀nà Ìjẹ̀dẹ̀ wọ́n ní wọ́n rí bẹ́ẹ̀ irú ọkọ̀ tí àbúrò gbé jáde gangan níjọ́ tí wọ́n jáde kúrò nílé wọ́n wá bá òkú èèyàn ní ẹ̀gbẹ́ ọkọ̀ náà ṣùgbọ́n kò lórí. yéè ṣé ìwọ̀nba ẹ̀ tó ṣẹ́kù yẹn ṣé yẹn ga tó ẹ̀gbọ́n mi. ní ọ̀rọ̀ wo lẹ̀ ń bè lọ́wọ́ mi ṣé èmi débẹ̀ ni. wọ́n kàn bùn ẹ gbọ́ ni. wọ́n sọ fẹ́mi náà ni. aburú díẹ̀ o tó bá jẹ́ gbọ́n mi ni olórí mọ́ yìí o. ọlọ́ọ̀ni jẹ́ kí n rírú ẹ̀ irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí mi láéláé. ó dà ká lọ bẹ̀. ìjọba pẹ́ ni kí ló dé lẹ́dẹ̀ rọ wá gírígì bẹ́yẹn àkùnkùn mọ̀ bóyá ẹ̀gbọ́n mi ni àbẹ́gbọ́n mi kọ́ lẹ́dẹ̀ rọ wá lórí òkú tí ò lórí. ìṣẹ̀rùn àjẹgbé tó tàkà sókè orí tọ́jú mi tó ń pọ̀ mọ́ ọlọ́run mi lóde tán àwọn dà. àbọ̀ olóyè mi. ọmọ abúlé tó wọ́ ọmọ abúlé tó wọ́ ọmọ balẹ̀ títí ọmọ balẹ̀ lọ. bàbá ní sá. láìlá ayé ẹ kẹrọ rọrùn kí ni bàbá ìsẹyìn kí ló ṣe fún yín bàbá onínúure bàbá dáadáa bàbá tó wà ń jẹ lábẹ́rẹ́ lẹ́pà yìí. pélé ẹ jọ báwo ló ṣe ṣẹlẹ̀. àwa náà mọ̀. ẹ̀gbọ́n mi dá mi lóhùn ẹ̀gbọ́n mi dá mi lóhùn. ayé o ẹ jọ ń bo lẹ́mọ̀ tán tọ́jú orí wọn sí. àwọn olórí o. alájí láàárọ̀ ìlà bá òkú ń bẹ̀ àròjì kankan orí bá wo. ṣáà àbọ̀ jẹ ni kí wàá ní. ọjà lọ. arákùnrin báwo lẹ́yìn ṣe jẹ́ ẹ ṣe ẹ jọ ẹ̀gbọ́n mi ni wọ́n àti jẹ́rin la ti ń wá wọn láàrin wọn báyìí. àwa náà dédé jí láàárọ̀ ìlà kan dédé bókù ń bẹ̀. orí wa ń kọ́. orí wọn ń kọ́ bíi ti báwo aládédé jí láàárọ̀ abókù ń bẹ̀ kí la fẹ́ forí ẹ̀ ṣe kí lẹ wá fẹ́ ṣe báyìí o. máa palẹ̀ wọn mọ́ ni màá máa gbé wọn lọ ni. o ò lè palẹ̀ mọ́ ẹ̀bẹ̀ òun tó ráwọn ọlọ́pàá ti jí débí láàárọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ti rókun bíbí bó bá máa ṣe kinní kan bíbí wàá kọ́kọ́ lọ ságọ́ ọlọ́pàá wàá kọ́kọ́ lọ sọ bó palẹ̀ mọ́ nǹkan kan wàá pẹ́ lẹ́wọ̀n. bàbá aláyé pẹ̀lẹ́ o bàbá aláyé pẹ̀lẹ́ o. kí n ti bàjẹ́. àwa wọ́n ti ẹ̀dá lóró kí la fẹ́ máa jẹ bàbá onínúure kí la tó fẹ́. ọ̀rẹ́ kan ò sí mọ́ alẹ́mọ́dúnrún àwọn ìdí kan sí máa gbé nílé ìlú kan.
Gbadebo. Àwa òkè wa. Ọ̀gbẹ́ni Fowórà. Bẹ́ẹ̀ ni èmi ni. Wọ́n rán wa sí ẹ dàpọ̀ láti borí. Ṣé ẹ̀yin lè máa ń talẹ̀? Èmi ni máa ń talẹ̀ kẹ́yìn fẹ́ ra lẹ̀ ni. Ara lẹ̀. Ẹ̀yin lè ń talẹ̀ kan fún ẹni mẹ́fà. Ṣé fún fìyà jẹ wọ́n lórí ẹ̀? Lẹ́yìn náà ẹ ti ta ilẹ̀ náà. Èmi ò ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n mi ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ẹ̀gbọ́n yín ló máa ń ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ̀rù wa gbogbo kọjá wí báyìí o? Ẹ mọ olóyè má jìyà gbé. Má jìyà gbé. Wọ́n ní bàbá aláyé ìtura o. Ẹ̀yin ta ilẹ̀ fún wọn. Ẹ tún wá gba ilẹ̀ yẹn lọ́wọ́ wọn. Ẹ tún wá gbà á bẹ́ẹ̀ ẹ tún ẹ̀sùn wá fi ìyà jẹ wọ́n. Ẹ̀gbọ́n mi ti kó báyìí. Kò wá sí ilé kò táì ṣe. Wọ́n ti sanwó ìyàwó yín àwọn ọmọ yín. Láńtẹ̀ yẹn. Ẹ jọ mo fi ìyẹn ní ọlọ́run mo fi bẹ̀ yín ẹ fi ilé ọlọ́run ẹ jọ ẹ wo ti ìkúnlẹ̀ àti amọ̀ máa dá gbogbo owó yẹn padà. Dáyé padà. Owó. Adìyẹ ìlànà o ìfẹ́ ẹran àjẹsẹ́ ló sábà bọ̀. Adìyẹ ìlànà o. Adìyẹ ìlànà o. Ọlọ́run ni ojú kan. Dáni bàbá yìí, dáni bàbá yìí. Bàbá yìí, Jide. Ẹ gbà ní ara bí mo dáhùn yé ọlọ́wọ́ àti mo fi. Yé ẹ gbà ní o, ẹ gbà ní o, ẹ gbà ní o, ta ló máa gbà ní mo dáhùn? Yé ta ló dájú mi? Yé ta ló sọ mí lọ fún ọ̀pọ̀lọpọ̀ mo dáhùn mo dáhùn wọn lé. Dáni ló ń bá ìfún ìjọba ọlọ́pàá ta lónìí. Dáni yé yé. Ọlọ́run ti gbà kó àlàáfíà ti dára. Àbí? Ó wá sí ìtọ́wọ́ ní báyìí. Bó bá jẹ́ ìlú ẹgbẹ́ kọ́ńtẹ̀ ló máa bẹ̀rẹ̀ lójú ara wa rẹ̀. Ṣé kò burú náà tó bá jẹ́ kán fún mi síbí dọ̀là tó bá dọ̀là kan máa lọ lé? Kò sí ìfẹsẹ̀ sí òbúrú lẹ̀. Ẹ ṣe ọmọ ẹ. Ẹ ṣe àdúgbò yìí. Ẹ ṣe ọmọ ẹ. Ọba tọ́lá. Ṣé bẹ̀rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ lọ́ọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n tí ló ń padà dìgbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ gbogbo owó ilé ìwòsàn yìí náà àwọn náà ló sọ nǹkan mi làbá máa sọ báyìí ẹ jọ
mo fẹ́ kẹ́ ẹ lóko lọ́hùn kẹ́ ẹ dárí jù wọ́n. Gẹ́rẹ́ tí mo ti wùwà ìtàn lèmi náà ti mọ̀ pé àṣìṣe ni. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara. Mo fẹ́ kó ìgbà yìí pé Ọlọ́run ọba nìkan lọ́ba tó pé tán. Ló jẹ́ kí n kọ́ ṣe yí lọ, mo ṣàlàyé ara mi fún un. Wá sí ilé ẹni jọ́sìn, mo wá láti wá bẹ̀rẹ̀ kò lè dárí jù kó ló di pé abẹ́ nínú ọ̀pọ̀ tara sábẹ́ yìí ká pé bí ẹni gbàdúgbà wá sílé ìwòsàn. Ọlọ́run ló ń àforíjì ẹ̀ kí ti dájú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin èèyàn àti ẹ̀. Àwa náà yìí gbọ́ ni àìsèjọ máa wá bí tó wà ní o máa lọ́lé láyọ̀ àlàáfíà. Ọlọ́run máa ṣe òun. Ọmọ kò gbére ra yín. Ó máa ṣe òun Ọlọ́run. Ó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọkùnrin, mi ò rò pé ṣé wọ́n ní tó kó ẹ̀sìn tó ṣe náà máa pàdé ọmọkùnrin rèé kò jẹ́ pé ó mú tó ti jáde lọ́wọ́ rẹ̀ ó ní ṣá. Ọkùnrin sábàlá yìí bọ̀ kí ìyá ẹ̀ dá. Ó lè pààyàn bí o, ó mọ̀ pé tó o bá pààyàn ìjọba máa pa ẹ́ ìtorí kó lè pa mí èkó mo ti lè pa. Ẹ gbà mí. Àgọ́ ọlọ́pàá ló wáyé ò lè pààyàn o. Ta ló ń pa ìrọ̀dá ló ń pa? Ọ̀gá arákùnrin ló fi àdá lé arákùnrin iwájú. Láyé dúró síbẹ̀ ìgbàdá yẹn lọ́wọ́ ìkẹ́kẹ́kẹ́ sí lọ́wọ́. Gba àdúgbò gbọ́dọ̀ kí ló dé tó fẹ́ sàdá pààyàn? Ẹ mọ̀ mí o, èmi mọ̀ ni. Èmi ni ọ̀gbẹ́ni Gbádébọ̀ tí wọ́n fi ẹ̀sùn kọ́ pé mo pààyàn jọ́ sí oṣù ẹran lẹ́wọ̀n. mélòó rú ẹ̀ tó pààyàn ọ̀rọ̀ dà tẹ́wọ̀ tó pààyàn ọ̀rọ̀ kìí tẹ́wọ̀ kí ló ń jẹ́wò. Ọ̀dà bẹ́ẹ̀. Arákùnrin, ó gbà báyìí. Torí inú ilé ibi tó wà yìí, ọ̀rẹ́ ti dayọ̀. Ọlọ́pàá, ẹ̀kọ́ kẹ́kẹ́kẹ́ sí arákùnrin lọ́wọ́, ẹ̀sùn sínú túbú. Ẹ wá bá mi gba ọ̀rọ̀ ẹnu ọ̀gbẹ́ni yìí. Gbogbo ọ̀pọ̀ tó mọ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, kẹgbà gbogbo ẹ̀ lẹ́kùn mi. Arákùnrin, ibi tí ọ̀rọ̀ gbédè ó ti dà báyìí. Ọ̀gá ọlọ́pàá, ẹ wò ó, ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣe ìwádìí fínífíní gbogbo àbábọ̀ ẹ̀sìn ránṣẹ́ sílẹ̀ ẹjọ́. Arákùnrin, kò fi dá ọ lójú mi. Ẹlẹ́ṣẹ̀ kan yóò lọ láì jìyà. Oṣù yìí yẹn. Ó yẹ kí wọ́n mọ̀ ní kẹ́kẹ́.
àkànní. Àlàáfíà. Ẹjọ́. Ní ìlú la máa parí ìjà tó wà lẹ́yìn. Mo jẹ́ nígbà tó fi ọjọ́ àfún àmọ́ ṣe. Dúró ẹgbẹ́ náà kọ́ wa. Ẹni tó lè bá jà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fún ẹ láti jọ yìí tí ó wà láyé mi lónìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ bọ̀dá àkànní ẹni tó lè ṣe nǹkan tó dùnyàn lónìí ó ń bọ̀ wá ṣe nǹkan tó máa dùn mọ́ èèyàn lọ́la èyí ló ti dá ìdìbò dá àkànní máa fẹ́ kó jọ sórí Ọlọ́run kó gbà pé iṣẹ́ èṣù ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí jọ sórí Ọlọ́run. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àìmọye àwọn èèyàn tó jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ fún wọn kò tó dájú fún tó dẹ̀ ti la èmi lọ lóríṣiríṣi kí wọ́n á fi bọ́dọ̀ ń fà. Nínú ìgbà tèmi o, èmi ò fẹ́ kẹ́ ẹ rí pé ẹnì kankan ṣẹ̀yìn. Yálà bọ̀dá àkànní tó jókòó yìí àti gbogbo ẹbí. Ẹ̀dẹ̀ máa wo ìyàwó yìí gangan wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ní gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Èyí tó ti kú ti kú, èyí tó ti ṣán lọ ti ṣán lọ. Ẹsẹ̀ máa wò èyí fẹ́ kó jára yín kọ̀ọ̀kan ṣùgbọ́n tí ọlẹ́wọ̀n gbére òun àti dókítà yìí kí lè wá fẹ́ bọ́ lọ́hùn fà á nítorí kẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ohun tó ṣẹlẹ̀ fún kò sí báyìí. Gbogbo tó ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ ó máa ṣẹlẹ̀. Gba ẹ̀kọ́ tiẹ̀ bọ́lọ̀ tó bá máa ní o. Wọ́n dàbí bákan náà. Gẹ́gẹ́ bí ẹjọ́ ara wọn bá kàn ní kí èṣù adọ́ràn wò ó lè ṣẹlẹ̀ fún mi náà gẹ́gẹ́ bí ẹjọ́ náà. Ó ṣe é ṣe kémi náà ṣerú ẹ̀ tí máa wà nípò ṣùgbọ́n èmi ti gbé àti gbogbo ẹ̀ fún Ọlọ́run ọba àtàlùmọ́ ọmọ sallallahu alaihi wasallam. Àárẹ̀ máa fara ṣe láéláé.